Ìlọrin àkọjá ọjọ́ pé tí mo fẹ́ dárin jùlọ àwọn wéríwéru ọmọ alágbóde yẹn wá gbọ́wọ́ ètò kẹ́ńgẹ́ ọmọ àkókòjọ máa fi apá sí ìgbà. Ìlú tí wọ́n ti ń gàárì kẹ́sì kẹ́kẹ́ kó o jẹ́wọ́ wọn òṣòwò ìlú tó ti tó báyìí bẹ́ẹ̀ wọn ò léegun wọn ń lọrin lóde Ìlọrin ẹ̀sìn léegun wọn nílé ọ̀làdẹ́ni ọkọ̀ lóró bẹ̀. Ẹ̀yin lọ́mọ àtàkùn onígbẹ̀rẹ̀ àti àtàkùn ọmọlọ́mọ fi bọ́ọ̀dù wọn àgbọ̀tọ̀ fi ẹni ẹgbẹ́ ogun yà. Ọmọ àgbọ̀tọ̀ wọn wá fi fojú nígbà tí lówó lọ́wọ́ olójú ẹni kẹ́lẹ̀ fún jàmbá ará Ìlọrin kì í kórè lórí ìṣẹ̀lẹ̀ ló padà. Ọmọ àgbàdá lẹ́yìn lọ́pàá ń bẹ̀rẹ̀ gíga mú ìwà ọjà jagun ayé lọ bí ẹ̀dẹ́ jagun alakata jagun aròlé. Arẹ́nu bí owó gbogbo ládàgà ní oníyà àgbàgbé gbogbo ládàgà ní oníyà àtúnlọ tó bá kẹ́sílé jagun àtúnú bá orí wọn lọ àpòjọ ọkọ̀ ọmọkùnrin kíákíá. Ọ̀bá lágbẹ̀dẹ jàdọ́ ń kówó ọ̀bá kàmí kọ́mọ́dé káyín òrìṣẹ́wò ìdàgbọ́nù ọ̀dàmọkùnrin gbàgbàgbà ọ̀dàmọkùnrin yọyọyọ ọ̀dàmọkẹrẹ wọ́dọ̀ padà. Èrò ó yẹ ẹ̀jẹ̀ ká lè lọrin àkọ̀yá ká lọ sílẹ̀ fún lúkàǹfààrí ọmọ òkú ọmọ wéríwérí ó yá ẹ̀jẹ̀ ká kẹ́sì ẹ̀jẹ̀ ká di gàárì. Màá fẹ́ kí a gbọ́ fídíò yìí tó mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tá a ti lè máa wò mí tá a ti lè máa gbọ́ mi kédekéde. Ìfẹ́ ká gbọ́ fídíò yìí play fídíò yìí nísìnyí màá play rẹ̀ yín wàá fẹ́ kí gbogbo wa ká gbọ́. Ẹ jẹ́ kọ́kọ́ fi kí tó di pé màá play fídíò yẹn ẹ jẹ́ kí n jẹ́ mo fẹ́ fi ìwé hàn wá fọ́tò tí mo gbé sí un ìwé yẹn náà ni eléyìí mo rò pé brọ́dà mi ti ń tiẹ̀ fìwé ìsọwọ́ sí mi láti ọdún tó lọ gan àti láǹfààní àti bá wọn fi ránṣẹ́ padà pẹ̀lú ògo Ọlọ́run á fi ránṣẹ́ torí pọ́nà ti jì sí gbòòrò díẹ̀ ni. My life ní orúkọ ìwé náà iná là ń wò tá a rí parí kà my life. Sir Ahmadu Bello Sardana of Sokoto ni wọ́n kọ ìwé ní ọdún 1962. Mo sì ń bọ̀ wá lóbi tí màá lò nínú ìwé náà àmọ́ kó dé pé màá lóbi tí màá wá lò ẹ wá já wá gbọ́ fídíò yìí ẹ já gbọ́. Ọmọ kékeré ni ọmọ tó sọ̀rọ̀ yìí mo rò pé Yàyà Gàmbàrí gbogbo wa náà láti mọ̀ tó ọjọ́ mẹ́ta nígbà táwọn ọ̀rọ̀ kan ń jà wuyewuye nígbà kan ṣùgbọ́n ìntọ́fà ká sì ṣọ́ra ẹ rí i pé mo sọ yìí pé ká mọ̀ torí póònì ó dùn ká mọ̀ bí wúru sọ́la ìlò ń délẹ̀ ọ̀rọ̀ ikọ̀ olóyè Sunday Ìgbòho ó délẹ̀ ìní pé ká ṣọ́ra ká má ba àgbàjẹ́ bóyá yóò kàn ní lọ́la. Ẹ já gbọ́ ohun tí Yàyà Gàmbàrí fẹ́ bá wa sọ. Gbogbo yìí tẹ máa ń sọ wípé Àfọ̀njá ló tẹ̀lú Ìlọrin tó ìyálà ìjà irọ́ lẹ́pa. Bàbá ńlá bàbá irọ́ ni Àfọ̀njá kọ́ ló tẹ̀lú Ìlọrin tó. Eléyìí ò kí sọ̀rọ̀ ewu o. Ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ìmọ̀dẹ ni. Tó bá fẹ́ tákù mi kò nídìí kó bú mi. Mú evidence ẹ wá. Evidence tó fi jásí pé Àfọ̀njá ló tẹ̀lú Ìlọrin tó mú wá. Kémi náà mú evidence tèmi náà wá. Káwọn wọlé tí evidence yẹn máa ń rìnlẹ̀ jù. Ẹ jẹ́ mọ́ ọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹgbọ́n tí Yàyà Gàmbàrí ń bá wa sọ pé bàbá arọ ni àwọn tí wọ́n sọ pé Àfọ̀njá ló tẹ ìlú Ìlọrin dúró pé kí wọ́n mú evidence wọn wá kémi náà mú evidence tèmi wá ìyónjó yé wa yí pé Yàyà Gàmbàrí ó máa ti ń sọ ká sọ pé ọmọ lọ́jọ́ ara ẹ̀ ó máa tó ń sọ ṣùgbọ́n ibi tápọ̀lọpọ̀ ó ti ṣàṣìṣe lọ́dọ̀ onímọ̀ èyí fojú kéré nǹkan ẹ rí i pé wọ́n ẹ̀sẹ̀ ń dá ẹ̀kọ́ ìtàn padà sí ilé ẹ̀kọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá pàápàá tá a bá wò lánàá
gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n wá ṣe ojú ọ̀nà láti géètì lọ dé Àkóbọ̀ 7.5 kilometre wọ́n wá ṣe afárá míì sí tó ṣe pé express Ìbàdàn sẹ́kọ̀ọ́ ọlọ́lábẹ̀rẹ̀ ní General Gas bíríìjì kan ló ń bẹ́ẹ̀ wọ́n wá ṣe méjì tó jẹ́ oníbejì àwọn tó ń gbapá bí ọmọ gbapá bí àwọn tó ń gbapá ọ̀wọ́n ọmọ gbapá àwọn tá a bá ń bọ̀ láti géètì Báṣọ̀run àwa láǹfààní àti máa gba orí tuntun àwọn tí bá ń bọ̀ láti Àkóbọ̀ wọ́n máa gba títẹ́lẹ̀ jáde. Kí n máa fẹ́ fàyọ́ ń bẹ̀ gómìnà Káyọ̀dé Fáyẹmí ìpínlẹ̀ Èkìtì ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sì wá wọ́n jọ sí ìtàfẹ́ nílẹ̀ Yorùbá nù kílẹ̀ Yorùbá ọmọ ti dàrú ọ̀tọ̀ lọ́rọ̀ òṣèlú ẹsẹ̀ ẹgbẹ́ tó bá wù yín àmọ́ ẹ kó gbogbo orí ẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá ẹ fi bára yín ṣe. Gómìnà Káyọ̀dé Fáyẹmí APC ni ó sì wá sípínlẹ̀ Ọ̀yọ́ láti wá kẹ́yẹ pẹ̀lú gómìnà ẹnjìnìà Olúṣèyí Mákindé ẹ rí i pé iṣẹ́ gómìnà wa àná Isiaq Abiola Ajimobi ló bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ó sì ṣe láti géètì gbọ̀nràn níyànà ilé tiwa lókè àdú látòkè àdú gbọ̀nràn ní géètì ó dẹ̀ ṣe wọ Báṣọ̀run ìyànà sí kó tó di wípé ìṣèjọba wọn ó parí ńgbà náà ṣùgbọ́n ẹnjìnìà Olúṣèyí Mákindé kò dá dúró ó sì ń tẹ̀síwájú lórí iṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbí tó ní àtúnṣe wọn tó ti ṣe ní táwa fẹ́nu ká ṣe dáadáa kì í wá ṣe ká wá rí ọ̀nà Ìṣẹ́yìn sí Ìbàdàn kankan ká wá máa gbégbèkúgbè ìgbà ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá gbéṣẹ́ fún ìníkápè ẹ̀wòrú tó ṣẹlẹ̀ ní ọ̀nà tó lọ láti Ẹlẹ́yẹlé dé Èrúwà ṣèbí gómìnà Ajímọ̀bí tá à ń pọn rere rẹ̀ bó ṣe ọ̀nà tó dáa ló gbéṣẹ́ fún agbaṣẹ́ṣe nígbà tí Ṣèyí Mákindé dé tí wọ́n pè wọ́n ti náwó tán tí wọ́n sọ̀nà rádaràda mọye ìjàmbá ọkọ̀ tó ń ṣẹlẹ̀ gbogbo ọ̀nà ló ti wú tán tí wọ́n tún ẹ̀sẹ̀ tó ṣe nísìn ṣe bá ṣe máa bà ní owó nu ọ̀nà tí ètí ìpọ́dún 4 nu o tó sì ti bàjẹ́ tán iná ni pé bí wọ́n bá ṣe dáadáa nìkan ká yín wọ́n bí wọ́n bá ṣe tó kù díẹ̀ sí ká pè wọ́n sákèésí ni torí náà mo kí ẹnjìnìà Olúṣèyí Mákindé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí wọn kú oríire àṣeyọrí ojú ọ̀nà ẹ̀ bákan náà ni mo sì kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti PDP fún ìfẹ́ tá a fi jọ sí láàrin ara wa ẹ̀rí lánàá ní ìsìn báyìí nígbà tí Káyọ̀dé Fáyẹmí bá kú wá àwọn APC náà lọ òkàlùkù tá a fẹ́ nù ká sẹ̀ké ìbú ká kọrin òṣèlú búra wa àmọ́ ká má bara wa jà ká má para wa orin máa ń mú nǹkan dùn ni mú nǹkan dùn ni. Yàyà Gàmbàrí ń béèrè ẹ̀rí ẹ jẹ́ ká máa gbóhùn Yàyà Gàmbàrí lọ ẹ jẹ́ ká máa gbóhùn Yàyà Gàmbàrí lọ. mo ẹ jẹ́ máa pìtàn lọ́rin Fúlàní ṣe kinní kan àwọn Fúlàní ṣe kinní kan wọ́n kó àwọn Yorùbá lẹ́rú nílọrin àwọn Fúlàní ṣe kinní kan mọ bí tí ìtọ̀ ti ń bọ̀ wá ni mo tó bá fẹ́ kọ́mẹ̀tì o lè kọ́mẹ̀tì kó bú mi o wàhálà tiẹ̀ nìyẹn ìyẹn ò ṣe kankan lára mi o fídíò tí mo ṣe bẹ́ẹ̀ kọ́mẹ̀tì tẹ́ ń bú ebu ẹgbẹ́ mo kàn tún ṣe fídíò sí ni bó bá ṣe ń bínú mi tó kọ́mẹ̀tì tó ń bú tó ṣe pè fún mi bẹ́ẹ̀ máa ṣe àwọn fídíò tó máa frustrate yẹ tó bá padà yá ìwọ ni wàá padà sá lọ. ẹ wá gbọ́ ṣe rí ẹ̀yin Yorùbá Àfọ̀njá àti Àólẹ̀ ló bà ayé Yorùbá jẹ́ Àfọ̀njá àti Àólẹ̀ Aláàfin Ọ̀yọ́ ti gbà yẹn àwọn méjì yẹn ni wọ́n bà ayé Yorùbá jẹ́. àkọ́kọ́ ni pé ẹ wá gbọ́ ìtàn. ṣé ẹ ti gbọ́ ohun tí Yàyà Gàmbàrí bá wa sọ ó já mọ̀ pé Àfọ̀njá àti Àólẹ̀ ló bà ayé Yorùbá jẹ́ àwọn méjèèjì. ṣe rí ìṣòro tá a máa ń ní ni wípé wọ́n ní tá a bá ní àbẹ̀ni lọ́rùn tá a bá lábẹ̀ni lórí lójú ọmọdé lọ́rùn ní máa ń wo ẹni tí wọ́n bá sọ pé ẹ ń bẹ ọ lórí tọmọdé bá ti rí ìyàn ọrùn èèyàn ní ọmọ wò pé wọ́n bẹ̀ yọ́ sà máa wọ ọrùn èèyàn ni kò síbòmí tí ọmọ wò ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá dẹ̀ sọ ẹnu wèrè láti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ń lọ àtàwuyewuye ẹ rí i pé lọ́dún tó lọ mo fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́ ṣùgbọ́n n tí kò ní jẹ́ ká fojú fún àwọn nǹkan míì tá a bá gbọ́ àbí tá a bá rí òní ẹ jẹ́ ń gbé fídíò yìí láti ilẹ̀ kẹ́ ẹ tó gbọ́ kẹ́ ẹ rí ibi tí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí ẹni tí ò bá ṣọ́ra ibi tọ́pọ̀lọpọ̀ tí máa ń lu ìtàn ní. gbogbo ìtẹ́ máa ń sọ wípé Àfọ̀njá ló
ẹgbẹ́ ọ̀rọ̀ tó sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ pé Àfọ̀njá ló tẹ ìlú Ìlọrin dúró bàbá ìyáláyà arọ irọ́ lẹ̀ ń pa tẹ́nìkan bá wá jáde lónìí tó bá ní Àfọ̀njá ló tẹ Ìlọrin irọ́ ni Yàyà Gàmbàrí ti nà pamọ́ lébà ó ti wí ni ẹ̀ tẹ́nìkan fi lè jáde tó bá ní Àfọ̀njá ló tẹ Ìlọrin ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lèyìn kó gbọ́dọ̀ wò ṣé Àfọ̀njá ló tẹ Ìlọrin sólúyọ̀lé ńlọ́tẹ̀ Ìbàdàn ó dàbí question ni Ìlọrin Àfọ̀njá Ìbàdàn lé Olúyọ̀lé kí Olúyọ̀lé kó tó dolórí Ìbàdàn mọ́yẹ̀ okùn adé jẹ Olúyẹdú Àfọ̀njá tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó jẹ Lákànlẹ̀ fẹ́ jẹ Olúyọ̀lé ọ̀gbà fún Olúyọ̀lé ní ìkẹta sẹ̀mọ̀ tí ọ̀bá wá gbọ́ ọ̀rọ̀ bá ní Ìbàdàn nílé Olúyọ̀lé ẹlòmíràn rò pé Olúyọ̀lé ló tẹ Ìbàdàn Àfọ̀njá kọ́ ló tẹ Ìlọrin bàbá Àfọ̀njá ló tẹ Ìlọrin ẹ̀rí pé mẹ́ta mo dákọ bàbá Àfọ̀njá ló tẹ Ìlọrin mo sì ti sọ gbogbo èyí kò rújú àkọọ́lẹ̀ ń bẹ ìwé ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kú ọmọ Usman Danfodio òní Fúlàní lẹ́yìn tó kọ ìwé yìí Fúlàní lẹ́yìn tó kọ ìwé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kú lẹ̀ sẹ́ẹ̀lì làákàyè jù lọ nímọ̀ tó kàwé tó jáde tó gbajúmọ̀ tó sì ṣiṣẹ́ fún ẹ̀sìn tó ṣiṣẹ́ fẹ́sìn tó níbi tó ń ṣe dé ẹ̀mẹ́jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀rọ̀ Sàúdáánà ṣùgbọ́n kálukú ń jà fún ẹ̀yà rẹ̀ tá a bá yọ pé kálukú jà fún ẹ̀yà rẹ̀ ó gbìyànjú ká sọ òdodo ọ̀rọ̀ ní Sàúdáánà Sókótó nínú Islam ó gbìyànjú ẹ̀bọ́n bá wọ̀ ẹ̀ bá ti ń kó ìrìn rẹ mọ́ rẹ̀ ìwọ mẹ́jà fúnra rẹ̀ ẹjẹ́ agbọ́rọ̀ Yàyà Gàmbàrí mọ̀ pé ìṣẹ́jú mẹ́wàá ni. ọ̀rọ̀ tọ́ ni ọ̀rọ̀ ìmọ̀dẹ ni. bẹ́ẹ̀ ni ìmọ̀ ni. tó bá fẹ́ tákù mi kò nídìí kó bú mi mú evidence ẹ wá evidence tó fi jásí pé Àfọ̀njá ló tẹ̀lú Ìlọrin tó mú wá kémi náà mú evidence tèmi náà wá káwọn wọlé tí evidence yẹn máa ń rinlẹ̀ jù gbogbo ẹni tẹ máa ń pè tọ̀ lọ́rin Fúlàní ṣe kíní kan àwọn Fúlàní ṣe kíní kan wọ́n kó àwọn Yorùbá lẹ́rú nílọrin àwọn Fúlàní ṣe kíní kan mọ bí tí ìtọ̀ ti ń bọ̀ wá ni wọ́n tó bá fẹ́ comment ó lè comment kó bú mi o wàhálà tiẹ̀ nìyẹn. Gàmbàrí ọkọ̀ wa ní bí tẹ̀sí ń bọ̀ o. ìyẹn ò ṣe kọ́kọ́ lára ni o. Gàmbàrí ló fẹ́ kọ́ Yorùbá ní tẹ̀sí ń bọ̀. ẹgbẹ́ mo kàn tún ṣe fídíò sí ni bó bá ṣe ń bínú mi tó kọ́má tó ń bú tó ṣe pè fún mi bẹ́ẹ̀ máa ṣe àwọn fídíò tó máa frustrate yẹ tó bá padà yá ìwọ ni wàá padà sá lọ. ẹ wá gbọ́ ṣe rí ẹ̀yin Yorùbá Àfọ̀njá àti Aore ló bà ayé Yorùbá jẹ́. Àfọ̀njá àti Aore Aláàfin Ọ̀yọ́ ti gbà yẹn àwọn méjì yẹn ni wọ́n bà ayé Yorùbá jẹ́. àkọ́kọ́ ni pé ẹ wá gbọ́ ìtàn Àfọ̀njá òun ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn nígbà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin ó l'Àfọ̀njá. Yàyà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin kọ́ ni Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò kẹfà ní Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò kẹfà ìní mo fi máa sọ yí pé ẹ rí i pé n tó nǹkan fẹ́ kọ́ wa kò yé n tó fẹ́ kọ́ wa kò yé ẹnì tó bá fẹ́ Yàyà ọ̀nbẹ́bì ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá lè mi ti kọ́lẹ̀ tó pé mo wá ń ṣiṣẹ́ ìwádìí yàtọ̀ bá a ṣe gbénu kòkòrò ńlá Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ Ìwòyè ló jẹ́ sí Ọ̀yátọ́pẹ́ ó ń Ààrẹ Ọ̀nà Kakanfò kejì Àjàṣẹ́ ló jẹ́ sí Ọ̀yábí ọmọ rẹ̀ ní ńlá Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta ó jẹ́ sí Àjàṣẹ́ Adéta Ààrẹ Ọ̀nà Kakanfò kẹrin Jàbàtà ló jẹ́ sí ó rí i pé mò ń wòwe ní Yàyà ọmọ pé mi ọ̀fẹ́ kọ́ wa níṣẹ́ ṣùgbọ́n àwa tá a sọ pé ìní ìmọ̀gbé wájú yìí Adéta Jàbàtà ló jẹ́ sí ó kù ọ̀la kìí ṣe òkú táwọn èèyàn máa ń pè ó kù ọ̀la Jàbàtà lòun náà jẹ́ sí òǹlálẹ̀ karùn-ún Àfọ̀njá ìwà ní Ààrẹ Ọ̀nà Kakanfò kẹfà Yàyà Gàmbàrí so ti gbọ́ báyìí nítorí ọmọ ọ̀nà torí ẹni tí ọba bá ìwọ tó fẹ́ kọ́ èèyàn ní nǹkan ọgbọ́dọ̀ mọ̀ dájú
kí wá ṣe kẹta ni àbí kẹrin àbí kẹfà òun èso báyìí tó bá fẹ́ kọ́ ẹ̀ torí wọ́n ló ní kí wọ́n wá kẹ́kọ̀ọ́. ọba Olẹ̀ tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ló kọ̀ǹtró gbogbo ilẹ̀ Yorùbá pátá. Yàyà ìtàn ó ju nǹkan tó wọ̀ mọ́rò ìtàn wo ojú ni lọ tá a bá bí ọ pé ta ni bàbá Aólẹ̀ ò lè mọ̀ kí lorúkọ ìyá Aólẹ̀ ò lè mọ̀ ọdún wo l'Aólẹ̀ jẹ ò lè mọ̀. kọ̀ǹtró Ọ̀ṣun Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ilẹ̀ Yorùbá yẹn gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ló kọ̀ǹtró rẹ̀. ẹ máa wá gbọ́ o òkè Aólẹ̀ ó wá ń rán Àfọ̀njá níṣẹ́ kan pé kó lọ ja ogun ní ìlú kan. ìlú yẹn wọ́n pe ìlú yẹn ní Ìwèrè Ilẹ̀ àbí Ìwèrè Ilẹ̀ òun ni orúkọ ìlú yẹn gbogbo àtọ́wá mọ́. sẹ́rí ìwé tí Yahya Gàmbàrí ń kà Ìwèrè Ilẹ̀ àbí Ìwèrè Ilé Ìwèrè Ilẹ̀ Ìwèrè Ilẹ̀ ṣé mo lè rìn wáìnì kìíní sẹ́yìn díẹ̀ o ibi ìmọ̀ dùn mí gbọ́ wù mí láti gbọ́ dáadáa. bí mo ṣe sọ yìí wọ́n ti understand ìlú tí mo sọ. ṣẹ̀gbọ́n wọn ti understand ẹ̀ ń bá mọ́ ìwọ tó ní ká wá kẹ́kọ̀ọ́ ká wá gbọ́ fáàtì onímọ̀ ti mọ wọ́n ti understand tó ń sọ. Ìwéré ni kò tí ẹ ṣe Ìwéré Ilé Ìwéré simple tí ìlú kan táwọn èèyàn bá jáde níbẹ̀ tẹ́ bá ti wá ní ìlú míì tó bá ń jẹ́ irú orúkọ ìlú àkọ́kọ́ àbí ìgbà kan ogun tú ìlú kan wọ́n wá sá lọ bòmí wọ́n lọ tẹ ìmí ibi tí wọ́n ti kúrò ni wọ́n máa pè ní ilé ibi tí wọ́n ti kúrò ni wọ́n máa pè ní ilé tàbí tí àwọn ọmọ ogun lè mọ́ túlù míì kí àwọn ọmọ ìlú yẹn kí wọ́n lọ sí orílẹ̀ míì àbọ́dọ̀ àwọn ẹ̀yà míì kí wọ́n wá fún wọn lẹ̀ kí wọ́n pàgọ́ bẹ̀ kágọ́ wọn bẹ̀rẹ̀ sí ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó di ìlú tó bá ṣe pórúkọ yẹn náà wọ́n wá fi ń pè bí Ìwéré nísìn àti wọ́n á rí Ìwéré kan míì níbòmíì àbí méjì mẹ́ta láti wá lè mọ ìyàtọ̀ èyí tó jẹ́ orírun wọn wọ́n wá máa pè ní ilé la fi ń rí Ẹ̀rin Ilé Ọ̀yọ́ Ilé la fi ń rí Ilé Ifẹ̀ ńlá fi ń rí Ìwéré Ilé Ilé Ìgbọ́n ni gbọ́n jẹ́ ṣùgbọ́n gbọ́ ogun tú wọn tí wọ́n sá lọ sínú Ògbómọ̀ṣọ́ la fi ń rí Orílẹ̀ Gbọ́n ẹ̀foríjì mi bó ṣe rí nù Ìwéré ni o kìí ṣe Ìwéré Ilẹ̀ Ìwéré ni wọ́n rán Àfọ̀njá lọ mo ti sọ gbogbo èèyàn nínú ìtàn Àfọ̀njá. Aláàfin Aólẹ̀ tó ní kí Àfọ̀njá lọ kólógun yìí àṣé ìlú yẹn ìlú fámílì Aólẹ̀ ni bóyá ìlú àbúrò bóyá àbúrò ìyá Aólẹ̀ ẹ̀yin Aláàfin gbà yẹn tó lè ká sí pé fámílì ni wọ́n. àbúrò ìyàwó Aólẹ̀ bí ṣe sọ lẹ́dàá ìtàn sẹ́rí èmi àtẹnìkan jọ sọ̀rọ̀ láìpẹ́ yìí sẹ́rí tẹ́nìkan bá fi lè bẹ̀rẹ̀ nǹkan láyé gbogbo ayé ní ọgbà wèrè rẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé láti ọdún méjìlá tí mo ti bẹ̀rẹ̀ ìtàn lórí Facebook àwọn èèyàn ọ̀pọ̀ ìtàn oró èèyàn bẹ́ẹ̀ ló ń ṣe torí pé ìtàn le kìí ṣe tọ́wọ́ kan sọ ìtàn ìmọ̀ ń gbé èèyàn délé ẹjọ́ tó o bá sọ̀tàn tí ó yẹ kó o sọ àwọn ìdílé tó o sọ̀tàn nípa wọn lọ pè ọ́ lẹ́jọ́ ni pé ẹ wá olúwa mi ìtàn wa ìsọkúsọ ló sọ o ọba tàn wá jẹ́ o wọ́n lọ pè ọ́ lẹ́jọ́ ìdíwánu tèmi Ààrẹ òpìtàn fi máa ń ṣọ́ra púpọ̀ ìwà ni òjé èèyàn pọ̀ ń bẹ̀. Aláàfin Àjàgbó ìlọ́dẹ oyè Kakanfò lẹ̀ Aólẹ̀ gangan fúnra rẹ̀ ẹ̀jẹ̀ Aláàfin Àjàgbó ni torí pé Aólẹ̀ Aláàfin Abíọ́dún tó gbéṣẹ̀ tóun fi kú òun bẹ̀ kọ́sì ló jẹ́ fún un. Aláàfin Abíọ́dún Adégòólú ọmọ Aláàfin Àjàgbó ni bàbá tó bí Aólẹ̀ ọmọ Aláàfin Àjàgbó ni mo rò pé ó ti yanjú. Aláàfin Àjàgbó ló wá dá Kakanfò lẹ̀ ìyá Aláàfin Aólẹ̀ tó jẹ́ ìyá ńlá rẹ̀ tí ń ṣe ìyá Aláàfin Àjàgbó ibẹ̀ ìlú Ìwéré ni ọmọ Ìwéré ni ibẹ̀ lásí sí
omi kan sì ń bẹ ní Ìwéré nígbà wọn ò pilẹ̀ Kàkàǹfò tó gbé bẹ́ẹ̀ omi wọn máa ti ṣètùtù fún wọn ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ò mọ̀nú. Aláàfin Àjàgbó sì ti fi èèwọ̀ lélẹ̀ kọ́ bí ọba ọ̀nbẹ̀ǹbẹ̀ èèwọ̀ dẹ̀ ní ìlú tí wọ́n bá ti lè kọ́ sí ààfin kékeré la máa ń pè é tí wọ́n bá fi lè gbé bẹ́ẹ̀ àwọn Basọ̀rún náà máa ń ní ìlú tó bá ti wà èèwọ̀ ní kẹ́nikẹ́ni ó gbógun lọ ọbẹ̀ téèyàn bá fi gbógun lọ ọbẹ̀ wọ́n pa òǹtọ̀ bí ìpò gbógun wa ààfin Aláàfin Ọ̀yọ́ nù pọ́ fẹ́ pa ọba. ìtí Aláàfin Àjàgbó fi kọ́ bẹ̀ nu pé ọ̀dà o ibi tí kìíní ìgbà ti wà èèwọ̀ lẹ́nìkan kò gbọ́dọ̀ gbógun lọ ọ̀tán ìtí ọ̀jẹ́ ká Àfọ̀njá lè kó Ìwéré nu mélòó ní Ìwéré tí Àfọ̀njá ò ní kó Ọ̀fọ̀njá Kàkàǹfò mọ́ ni síkú ní òkú ṣèbí oníwèrè Ìwéré Ẹ̀kẹ́ ọ̀sọ̀kalẹ̀ wàá bá wọn torí orí òkè wọ́n sì tẹ̀lú sí o orí òkè ni ọ̀sọ̀kalẹ̀ wàá bá wọn ló sì gbá wọn tàn kódà ọ̀nà ọ̀rùn sí wọn báyìí èwo lórí ẹ̀fẹ́ burú nù yín Basọ̀rún ìwọ náà wá bí dídìrín Àfọ̀njá ọ̀bá gbọ́n ìwọ Basọ̀rún sì bí wọ́n ní làákàyè ìbí wọ́n ní gbákejì Aláàfin wọ́n ní prime minister àṣẹ orí tiẹ̀ náà yí ètò ńlá ní wọn ní orí mi ní ẹgẹ nígbà ọmọ tó ń sọ ìwọ ọmọ pé kọbi Aláàfin bẹ́ńbì pé ibi ìlà inú ibẹ̀ lásìn ìyá Aláàfin Àjàgbó sí máa bọ́ ẹ wá kógun ìjà akẹ́gùn wá bẹ lórí ìran yín dọ̀la ọ̀tán ìní pé ìwádìí ìjìnlẹ̀ ń bẹ sẹ́rí tó ṣe máa ń ṣẹlẹ̀ nígbà àwọn bàbá wa mọ ìtàn ṣùgbọ́n àbọ̀ ọ̀tàn tá a fẹ́ gbọ́ lẹ́nu wọn ni wọ́n ń sọ fún wa ṣùgbọ́n àwa tá a fẹ́ gba odidi ìtàn à ń gbà ẹ máa jẹ́ ń bá bọ̀. àwọn olè tí wọ́n ní káfọ̀njá lọ kó lọ kógun jà wọn kó pa gbogbo wọn rún kó pa gbogbo wọn rẹ́ ẹ dákun ibi tá a bá ti rí nìyẹn pé láti ilẹ̀ làwọn Yorùbá ti ń ba tara wọn jẹ́ láti ilẹ̀ ni Yorùbá ti ń para wọn láti ilẹ̀ ni Yorùbá ti ń dáwọ̀dì fúnra wọn òun náà ló bá wa dé nìyí tó fi dé pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọ́n tún takò bàbá Bọ́lá Ahmed Tinubu òun ló bá wa dòní o gbogbo táwọn Aólẹ̀ ṣe ń gbà yẹn òun ló bá wa dòní Aólẹ̀ ó ní kí Àfọ̀njá lọ. ẹ wo ohun tó fẹ́ lọ mọ́ ní ká ṣọ́ra gidi gan wọ́n ń sọ̀rọ̀ láti mọ́ dalẹ̀ Yorùbá rú kí wọ́n wá rò páwọn fi ń fẹ́fọ́ àwọn fi ń ṣègbè fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu irọ́ sì ni láwọn ọ̀ràn burúkú yìí irọ́ wọn pa láwọn ọ̀ràn burúkú yìí èmi mọ̀ yín mo mètè yín ará Ìlọrin òfìrè sanre ìtàn Ìlọrin ọ̀padà Ìlọrin mèṣú jàǹbá mo mọ̀ yín lẹ́yìn tẹ́ ìṣe típíkà Yorùbá mo gbogbo ìdílé àáfàá tó jójúlówó Yorùbá mo mọ̀ wọ́n àwọn tó jẹ́ pé wọ́n ṣe Yorùbá mo mọ̀ wọ́n àwọn elétí ìṣẹ̀lẹ̀ Yorùbá mo mọ̀ wọ́n lẹ́yìn mo mọ̀ yín ẹ wo nǹkan wípé Yorùbá lọ̀tá Yorùbá kò sí ẹ̀yà kan lórílẹ̀ ayé tí wọ́n èé jà ìjà abẹnú kódà ọmọ bàbá máa bára wọn jà bó ti wà láyé nù ṣe bẹ́ẹ̀ rí Kábílà àti Ábílà ṣe bẹ́ẹ̀ rí Jósẹ́fù àti àwọn ọmọ ìyá rẹ̀ mẹ́wàá àwọn ọmọ bàbá rẹ̀ mẹ́wàá Yakubu àtàwọn ẹ̀gbọ́n Yusufu mẹ́wàá ṣe bẹ́ẹ̀ rí bàbá wa Mùdírù Mọ́ríkàs àti àwọn ọmọ bàbá wọn bọ́lọ́ sì ti ṣe tí àárín àwọn ti Yakubu tó gún Ọlọ́run ó ṣe tiwọn náà ó gùn ó tiẹ̀ tí ń gún kò tiẹ̀ ní bàjẹ́ ni ìbẹ́yìn ọ̀tá tẹ̀ ń dá àkànlẹ̀ náà ni ẹ̀yìn ọ̀tá náà kan bí èèyàn bá sì jẹ́ èèyàn ńlá bí n tó gbé lọ́wọ́ bá ṣe tóbi tó bẹ́ẹ̀ ni tí ó ṣẹlẹ̀ náà ó ṣe tó lẹ́yìn rẹ̀ oríṣiríṣi ọ̀nà lọ̀tọ̀ gbà dìde ṣàìtọ́ni ó dìde oríṣiríṣi ọ̀nà ni kò sí ẹ̀yà kan nínú ilé àáfàá Límì gan náà síbẹ̀ gbogbo wọn náà gba tara wọn àwọn Fúlàní ọ̀ọ̀ka ìgbà tó ọ̀mọ̀tàn ọ̀ọ̀ka ìtàn Abdullahi Fodio àbúrò Usman Dan Fodio àti Sultan Bello wọ́n jọ jà sí ìtẹ́ bàbá wọn àmọ́ ń gbọ́ ọjà fẹ́ jà Abdullahi Sultan Bello ọwọ́ agbèrè ọ̀fẹ́ lọ àwọn ẹni àkílódé ẹ̀ tí ń bọ́ ọjà ó ní bàbá mi nù àbúrò bàbá mi ní ẹ tó ṣe pé òun lọ́tọ́jú mi dàgbà mo sì mọ bó ṣe sin bàbá mi ìwà wà láyé Abdullahi Fodio yóò sì kú
Abdullahi Fodio ni ò tí ì rí gbogbo Nàìjíríà àti ìrírú àfa rẹ̀ torí òun ṣe tẹ̀síríà Al-Qur'an kò tí ì sáfà mi tọ́dẹ̀ wò tó ṣe pé tààrẹ̀ Abdullahi Fodio nìkan ló ṣe ló fi wá dìde lọ́lọ́ gbìyànjà ọ̀pá ìjà tí ẹjọ́ ń jà sí tẹ́lẹ̀ nígbà wọn wá ṣẹ́gun náà tán Sọ̀tàmbélò wá fẹ́ bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin kókì Abdullahi Fodio wá náwó Abdullahi Fodio wá bọ́ọ̀lẹ̀ ọ wá ba búbú mọ́ wá kí ló fi wá gbà fún pé wọ́n ní kàléfà ìní Sultan fi wá bẹ̀rẹ̀ lórí rẹ̀ àbí ṣe Usman Dan Fodio jẹ́ Sultan so ẹ̀yà gbogbo ẹ̀yà náà ni gbogbo ẹ̀yà òun náà nírú ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó bá dásìkò òṣèlú lọ́wọ́ náà ìgbẹ́yìn náà rí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. ogun ja ìlú yẹn kí Àfọ̀njá pa wọ́n run ok Àfọ̀njá lọ lílọ táfọ̀njá lọ Àfọ̀njá ò fún Aolẹ̀ ní report bóyá ṣó ti jagun ni o ṣé kò jagun ni o kò fún ní report. Àfọ̀njá wá lọ sí ìlú Ìlọrin táfọ̀njá lọ Àfọ̀njá bá àwọn èèyàn nílọrin kì í ṣe òun ló tẹ̀ lọ́rin tó ó bá àwọn èèyàn nílùú Ìlọrin ni ó bá àwọn èèyàn bẹ̀ kó tó wá di pé ṣé wàá límì dé sí Ìlọrin àwọn Fúlàní ìgá ti wà nílọrin tí wọ́n ń da màálù tí wọ́n sin màálù àwọn Fúlàní ti wọ́n lọrin kí Àfọ̀njá tó dé Ìlọrin kí Àfọ̀njá tó débẹ̀ mo lẹ́fínánsì mi o kí Àfọ̀njá tó débẹ̀ làwọn Fúlàní ìgá lọ́ ti wọ́n lọrin kì í ṣe wàá límì kan tó dé wọ́n bá àwọn Fúlàní yẹn wọ́n bá wọn nílọrin wọn kì í ṣe pure Fúlàní. wọ́n yẹ ṣe pure Fúlàní wọ́n yẹ ṣe pure Fúlàní wọ́n yẹ ṣe pure Fúlàní kí Àfọ̀njá tó dé lọrin ọba àwọn Fúlàní nílọrin ni ọba àwọn èèyàn nílọrin ni yóò sọ àwọn tí ọba nílọrin fún wa o yóò sọ. Fúlàní mọ Yorùbá bí àwọn abáyé Fúlàní mọ Yorùbá Ìlọrin. Fúlàní mọ Yorùbá bí àwọn báyìí so Gàmbàrí Yàyà Gàmbàrí fẹ́ máa kílèmù pé Yorùbá tó lò ó. nígbà tí ṣé wàá límì dé Àfọ̀njá ó wá fẹ́ gba control Aláàfin Ọ̀yọ́ ó fẹ́ gbàgbára kúrò lọ́wọ́ Aore Aláàfin Ọ̀yọ́ gbà yẹn ó wá pé ṣé wàá límì pé kó jọ kó kún òun lọ́wọ́ ṣé wàá límì wá kún lọ́wọ́ kó tó di pé wọ́n wá lọ ja ogun yìí pé ọ̀nà ọjọ́ ogun yìí kò tí ì sí ọba àkọ́kọ́ ò tí ì jẹ́rí o ẹ̀dá ọba ọláwà ní ọba aládé kò sí ètò jẹ́ o àtọba aláwà ní àtọba aládé kò sí ètò. ẹ jẹ́ sáré yẹn nẹ̀nẹ̀ torí pé kò ó mọ ìtàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlú ìmọ̀ láti bí mi ilé ìmọ̀ láti bí mi níbi tó ṣe yí pé àwa lọ máa jí fi kálámù dámọ́lẹ́kùn àríṣe èèyàn kánjú gbà tí wọ́n bá bàbá mi sọ̀rọ̀ lánàá Laji Mashood Yẹmi Akíntayọ̀ wọ́n ní bí bàbá yìí ṣe mọ́ ká wọn ọmọ ajífi kálámù dámọ́lẹ́kùn àríyàn kánjú èmi ọmọ àjẹ kálámù èmi ọmọ òṣòṣò kìkì ẹ̀rù èmi ọmọ lùgùdà bàbá mi mọ kí ó púpọ̀ ó sì máa hàn Al-Qur'an dáadáa bàbá wa tẹ́ bá mú kálámù báyìí Allahu Akbar torí ìyá wọn àáfàá ìyá wọn máa hàn Al-Qur'an lórí ẹ bá dé mọ́ta àlàyé ọmọ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ Àfọ̀njá báwọn èèyàn nílọrin ṣe rí ìtàn tí wọ́n ń sọ tíbi tí ṣòro ti ń dé gbogbo àwọn àáfàá tírà ni wọ́n ń kọ wọ́n wá fẹ́ fi sọ ìtàn ìsìláàmù nílọrin kò sí ń tọ́kàn wọ́n pẹ̀lú tẹ́ tí ń bá bọ̀ ìgbà tá àáfàá Límì wọ Ìlọrin àti ọ̀rọ̀ Àfọ̀njá bí ẹ ṣe pa Àfọ̀njá bí ẹ ṣe gba agbára kúrò lọ́wọ́ ìdílé Àfọ̀njá ni wọ́n fẹ́ sọ eléyìí wá ń ṣe àwa Yorùbá lọ́dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ àwọn òpìtàn láàfin Ọ̀yọ́ tó ṣe pé ibẹ̀ nílé ìtàn ṣe ẹ̀yin kan tẹ́ ẹ kàn kúra yín jọ ẹ̀yin Ààrẹ tẹ́ ẹ̀ ní ìran tí DNA ni yóò tọ́ka sílẹ̀ Yorùbá lẹ́wàá máa wá la ìtàn lé wa lọ́wọ́ ní Ọ̀yọ́ àti níbikíbi torí pé Ìlọrin a pín ẹkùn Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ a pín sí mẹ́rin ẹkùn ọ̀tún ẹkùn òsì èèpo àti ìbọ̀lọ̀ tá a pín sínú
ẹkùn òsì ìwá ní Ìlọrin ńlọ́wà, ẹkùn òsì gangan náà ní Ọ̀yọ́ capital gangan, Ọ̀yọ́ ilé lẹ́gbẹ̀ẹ́ Jẹ́bà lọ́n ńlọ́wà bá a ṣe pinnu. Ìlọrin gbogbo ẹ tí bá ń bọ̀ láti ilẹ̀ Haúsá ilẹ̀ kìíní kan ẹ ti kan Ọ̀yọ́ kẹ́ tó wá kan Ìlọrin nísàlẹ̀. Ọ̀nà Ìlọrin jìn, ẹ wo láti Jẹ́bà sí Ìlọrin 176 kìlómítà ni, láti Jẹ́bà sí Ìlọrin 176 kìlómítà. Ìní ọ̀nà náà wọ́n gbé fún bàbá yín Emir Ìlọrin tó fẹ́ dojú ẹ̀ dé kí Fáṣọlá tó lọ bá Buhari pé iṣẹ́ Jẹ́bà sí Ìlọrin Emir Ìlọrin lọ́gbàá kò sì ṣe é. Bọ́pọ̀lọpọ̀ àwọn ọba náà ti ṣe Nàìjíríà àti nílẹ̀ Yorùbá ló kìí ṣe Emir nìkan o. Gbogbo àwọn ọba ṣe ń ṣe nu tẹ́ni wọ́n máa mú ẹgbẹ́ mọ́ máa ń sọ tẹ́ni wọ́n bá mú yẹn ẹ̀mọ̀ pé lè fẹ́ràn gbogbo wọn ń gba kọ́ńtíráàtì tí wọn ò sì ní ṣe. Gbogbo wọn ni wọ́n ń gbà. Fáṣọlá ló wá lọ pariwo pé eléyìí pọ̀ jù 176 kìlómítà ó sì ṣe ó sì gbowó rẹ̀. Buhari wá ní ó ń kíá mo gbé fẹ́ nìkan ni òun ọmọ yìí fẹ́ bọ̀ ọmọ wọn wá lọ sí ọ̀nà. Fáṣọlá tún dólé bí mo ṣe fẹ́ kó rí nì bí ó ṣe tíìkì ní ẹ lọ wo ọ̀nà nínú àwọn ọ̀nà tó dáa Ìlọrin sí Jẹ́bà kẹ́ lọ wo tí wọ́n ṣe bẹ̀ bó ṣe jẹ́ pẹ́lẹ́ yọkan ni. Níwájú Jẹ́bà tó wà ní Ọ̀yọ́ ń wà ẹ sì tún kan Ṣàó kẹ́ ẹ tó kan Ìlọrin. Gbogbo àwọn ìlú tó wá yí Ìlọrin po lọ́tún lósì wọ́n gbà pé ilẹ̀ Yorùbá làwọn. Ìkànnù inú mi sì dùn ọ̀sọ́ Kamalidin ọlọ́mọ kékeré ní yàrá kí n má dá lò bẹ́ẹ̀ ni mo ti sọ pọ́rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu wèrè wọn ti ń gbọ́. Ìyìn tí wọ́n ń fà ẹ́ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ọ̀rọ̀ tó ti lọ wọ́n tún ń pósẹ̀ wọ́n ń rìpósẹ̀ nípa ọ̀rọ̀ tí bàbá wa Mudiru Mẹ́ríkàsì sọ wọ́n ń rìpósẹ̀. Ó ti jóyè wá pé Kakanfò l'Àfọ̀njá Aláàfin Ọ̀yọ́ nísìnyí fi ìyẹn jẹ́ Kakanfò. Baálẹ̀ ẹni tí ó sì jẹ́ Kakanfò túláàsì ní kó jẹ́ baálẹ̀ ìlú. Ilé ọ̀rọ̀ tó sọ wọn ò jọba nílọrin rí ṣé Ìlọrin nìkan ni Ògbómọ̀ṣọ́ gan wọn ò jọba. Nígbà tí Tóyèjẹ́ fi jẹ́ Kakanfò baálẹ̀ ló fi jẹ́. Nígbà tó jọ Abúrúmọ̀kú fi jẹ́ Kakanfò l'Ógbómọ̀ṣọ́ ọmọ Tóyèjẹ́ baálẹ̀ ló fi jẹ́. Baálẹ̀ là ń jẹ l'Ógbómọ̀ṣọ́. Gbogbo pa ń jẹ ọba l'Ógbómọ̀ṣọ́ 50 ọdún sí 100 ọdún kọjá lórí rẹ̀. B'Ógbómọ̀ṣọ́ ṣe tóbi tóun. Kìí ṣe pé kí ìlú ó tóbi la fi ń jọba. Kìí sì ṣe pé kí ìlú ó kéré la fi ń jọba. Ìtàn àti adé tí ń bẹ lórí wọn ni. Ẹ wo bí Ìwó ṣe rí. Ìwó ẹsẹ̀ ń bù wọ́n ẹsẹ̀ ń tóbi sí ni. Bí Ìwó ṣe kéré tó wọn ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ́jú kan rí níwò. Èjìgbò wọn ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ́jú kan rí. Adé ìṣẹ̀ǹbáyé Awó ìlú kan bẹ ìlú Awó tẹ́ máa sọ pé oyè tó kára Awó ń bọ̀ wá kára Ẹdẹ kìí ṣe oyè tó kára Ìwó Awó ni. Tẹ́ bá ti dé Ẹdẹ tẹ́ bá dó ní oríta Awó báyìí ẹ mọ̀ wẹ̀dẹ lọ́ọ̀kan báyìí ni wọ́n jọ súnmọ́ra wọn ni. Báwo ṣe kí tóun lójú yín bí Awó ṣe kéré tóun gbogbo Awó bóyá ni gbogbo Awó ju Òkè Adúmàlì Ìwó lọ àdúgbò ti wà nìbàdàn. Adé ìṣẹ̀ǹbáyé ní ń bẹ lórí ọba Awó. Adé ìṣẹ̀ǹbáyé ni bó ṣe kéré tóun tí ò ju àdúgbò kódà kò tó àdúgbò mi ìbàdàn. Adé ìṣẹ̀ǹbáyé ní ń bẹ lórí wọn tí ìtàn ẹgbẹ̀rún ọdún sì ti kọjá lórí ẹ̀. Ká tó wá sọ ìlú Àrà tí mo lọ bẹ́ẹ̀ náà làwọn ìlú bá tó ṣe pé tàn adé ìṣẹ̀ǹbáyé ní bẹ lórí wọn. Ṣùgbọ́n àwọn ìlú kan bẹ wọ́n máa ń jẹ baálẹ̀ wọ́n pọ̀. Ìgbẹ́tì ọlọ́yẹ ọmọ aṣọyẹ sooru. Ìgbẹ́tì bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé onígbẹ́tì tó wàjẹ̀ ìbí wà ń bẹ gbà wọ́n ẹsẹ̀ fún ládé. Bí Ìgbẹ́tì ṣe lóríkì tó tọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ baálẹ̀ wọn ń jẹ. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ìlọrin ṣe rí. Wọn ò jọba rí ní Ìlọrin kò sí òpìtàn kan tó bá ní wọ́n jọba rí ní Ìlọrin baálẹ̀ làwọn ìran Àfọ̀njá ń jẹ.
ẹnikẹ́ni tá a bá sì fi jẹ Kakanfò yóò jẹ baálẹ̀ ìlú kan, yóò ti jẹ baálẹ̀ nílùú. Àfọ̀njá ti jẹ baálẹ̀ Ìlọrin kó tó jẹ Kakanfò. Níbo wá lọ̀rọ̀ pé Àfọ̀njá wà lọ́rin ti wá ṣẹlẹ̀? Nígbà wọn wí àtàwọn oríkì tí bàbá wa Ajóbíewé náà kì, mo máa ń sọ tẹ bá ń gbóríkì Ajóbíewé èé ṣe olùwádìí ìjìnlẹ̀ nípa oríkì. Èyí tí wọ́n bá sọ fún bàbá wa Ajóbíewé náà ló ń kí oríkì tí sọ wípé àgbàlá Ògúnmọ́lá ó jókòó gba bàbá ẹlòmíì lọ, alágbàlá tó kò sáré ní àgbàlá Ògúnmọ́lá wò, mélòó làgbàlá Ògúnmọ́lá ibi tó Ògúnmọ́lá gan wà àwọn kan ni wọ́n tulẹ̀ rẹ̀ fún kọ́lọ́hún tó wá sẹ́kọ̀ọ́ náà tó wá dológo kó tó wá di Basọ̀run sọ Ìbàdàn. Àgbàlá Ìbíkúnlé ìlójókòó bàbá ẹlòmíì lọ kìí ṣe Ògúnmọ́lá. Àgbàlá Ìbíkúnlé alágbàlá tó kò sáré, alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ 4.5 acres of land ìlàgbàlá Ìbíkúnlé, standard acre ní o, standard tẹ́ bá yọ ń bẹ̀ tí wọ́n yọ 60 by 120 so kọ́ wá jẹ́ 4.5 acre ìlàgbàlá Ìbíkúnlé nínú ìlú kan. Ẹ̀bùn tẹ́ bá fẹ́ fi kọ́ ẹ́stéètì lónìí ẹ̀mọ iye owó tẹ́yìn ó rí. Inú àgbàlá Ìbíkúnlé ìlójókòó bàbá ẹlòmíì lọ. Irú ẹ̀ ní ìgbà tí Ajóbíewé náà sọ pé ilà Àfọ̀njá wá fi bínú lọ́lọ́ tẹ̀lú Ìlọrin, àṣìṣe lérè oríkì wọn. Ládẹrin lọ́tẹ̀ Ìlọrin, ládẹrin lọ́tẹ̀ lọrin. Láyé Aláàfin Òjìgí ní ìgbà tí àwọn tápà tí wọ́n ń já wọnú ilẹ̀ Yorùbá. Ṣẹ́rá àwọn ilẹ̀ Ìlọrin mọ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ pápá ni, erin àwọn ẹfọ̀n ilẹ̀ àwọn ọdẹ máa ń ṣe ń bẹ̀, ọdẹ àjùmọ̀ṣe irú ẹ̀ sì máa ń wà káàkiri. Tẹ́ bá wo olókè méjì, ilẹ̀ Ìbàràpá, ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Ẹ̀gbá, ilẹ̀ àjọpọ̀ àlà níbẹ̀ tó ṣe yí pé àwọn ọdẹ wájọ máa ń ṣoko ni, freeland ní fáwọn ọdẹ, ibẹ̀ náà sì ni ẹkùn wà, àmọ́ ìjọba ti fún wọn lẹ́yìn òfin ẹ má pa ẹkùn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ agbègbè ń ṣe rí. Iná wa yan Ládẹrin lọ, Ládẹrin bẹ́ẹ̀ ibẹ̀ ló kú sí, ibẹ̀ la sí sí kó tó wá kan Pàṣín ọmọ rẹ̀. Pàṣín ọmọ rẹ̀ ọmọ ọlá ni wọ́n lọ́yọ̀ọ́, ẹ̀jẹ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n. Ìwá ni òun lọ́wọ́ lògbà láyé Basọ̀run Gáà. Ọwá wà lára àwọn tó múra wípé Gáà sì lè máa pa àwọn Aláàfin. Basọ̀run Gáà wá gbé ogun bí wọ́n lọ gbógun ká mọ́ Ọ̀sá torí Ìlọrin kéré gángbà ó sì bẹ̀ níletò tó ṣe pé èèyàn lè ka gbogbo ilé tí ń bẹ ń bẹ̀ láàrin wákàtí kan bó mélòó ní gbogbo ilé tí ó wà ńlọrin gbà náà. Torí bíi kíní ni kí la máa ń pè lóyìnbó àwọn bárẹ́kì ogun kéékèèké olówó ìbò ńlá kan tá a máa ń lò fún un tó ṣe pé wọ́n kàn kọ ipe bí àgọ́gun kéékèèké tí wọ́n máa ń kọ́ ìní. Ó wá sá lọ sílùú Ọ̀là. Èmi àti kábíyèsí ọlọ́lá àjọ sọ̀rọ̀. Kábíyèsí ọlọ́lá professors ni, lecturer ni wọ́n. Àwọn náà sì jẹ́rìí sí wípé fúnra wọn gan wọ́n pè mí gbà wọ́n gbọ́ pé bóun ló ṣe mọ́ tó báyìí. Kódà ibi tó sá wá ẹ̀yìn ibi tí ń gbé gbà ibi tó lọ sá pamọ́ sí àmọ́ gbọ́ ogun Basọ̀run Gáà dé àpàwọn bàbá àwọn ò lọ́pṣọ̀n. Ẹ fi Pàṣín lẹ̀ ni àbẹ́yìn ni ẹ fẹ́ forí yín lé. Ọba aládé ìṣẹ̀ǹbáyé náà sì ni Ọ̀là náà bẹ nípínlẹ̀ Kwara, ọlọ́lá Ṣọ̀wọ́. Ni wọ́n ṣe pa Pàṣín, ni wọ́n gé orí ẹ̀ lọ. Lásìkò tí wọ́n fi pa Pàṣín, Ìlọrin ó tú. Ẹgbẹ́ wọ́n ti fogun lé wọn nílọrin mélòó ni. Kí Àlùgbín ọmọ Pàṣín ó tó wá padà sí Ìlọrin, ibi tọ́rọ̀ òjò ìṣekúṣe àti ẹ̀là ti wá nù. Àwọn ti padà ṣáájú kálùgbín ó tó dé. Sẹ́mọ̀pọ́mọ ọlá ni wọ́n lọ́yọ̀ọ́. Gáà ò pa gbogbo ìran wọn, òun wá padà wá
lọ́wọ́ àgbà àkóso tó gbà ìgbà tó ń gbéṣẹ̀ tán ìwà ni Àfọ̀njá lòun náà tó wá di baálẹ̀ kẹrin àwọn bàbá ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin nu tí wọ́n di baálẹ̀ nílọrin ní mẹ́ta nu tí wọ́n di baálẹ̀ orí baálẹ̀ ló ń wà ló ti wá jẹ Kakanfò orí baálẹ̀ ló wà tó ti jẹ Kakanfò ọ̀rọ̀ wá pọ̀ lọ́dọ̀ àwọn àgbààgbà lọ́dọ̀ àwọn onímímọ̀ ipe mo sì ti fọ́ wẹ́wẹ́ ta ló fi jẹ Kakanfò ta ló fi jẹ ẹjẹ́ ìtàn fáànù olúmú wa ní bínú láti ilé èsì nínú stúdíò wa. torí iná tí ń bẹ nínú stúdíò yìí iná tó bu àyà ni. kí ló wá fa wàhálà ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ wàhálà Àfọ̀njá àti Àólẹ̀ ìtàwọn èèyàn ọmọ wọ́n kàn máa sọ fún wa ní Àfọ̀njá àti Àólẹ̀ ó dárúkọ Àfọ̀njá gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ kí ló tó fi dárúkọ Àfọ̀njá gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ tí ọ̀dà kọ ẹlòmíì ní bínú ni gbogbo ẹ̀ náà yóò ṣe rẹ́gí ń bọ̀ bá yá pẹ̀lú ògo Ọlọ́run ní yóò ṣe rẹ́gí tó bá yá. ní ìgbà tí Aláàfin Abíọ́dún tó wàjà Aláàfin Abíọ́dún ló fi Àfọ̀njá jẹ kì í Àólẹ̀ ló fi jẹ Kakanfò ìwádìí tó fojú hàn gédéńgbé. Adésínà ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú pẹ̀lú lọ́dìmọ̀básọ̀rún Àṣàmú òun ló pa Aláàfin Abíọ́dún. Adésínà wá fẹ́ gorí àpèrè wọ́n wá ní yọ́ bàbá rẹ̀ kú ni gbogbo àwọn tó ti gbójúlé tó gbẹ̀mí lé ó kú. ẹni tó wá kù lágbà ọmọ torí Adésínà náà lágbà méjì níwájú àbáwọn yẹn ti kú ṣáájú rẹ̀ ìwá ni Olúfì ló wá kù lágbà ọmọ. Olúfì ìwá ni Àfọ̀njá ń ṣe àtìlẹ́yìn fún láti gorí ìtẹ́ láti jẹ Aláàfin Ọ̀yọ́. àwọn Ọ̀yọ́ Mèsì láwọn ọ̀gbà pé àwọn ò wo inú ìdílé míì láti mú ọmọ oyè oníṣòwò òun sì ni Àólẹ̀ olówó ó bẹ̀rẹ̀ sí ní ìdú òwúrú tá à ń ṣe lọ́wọ́ lọ́yọ̀ọ́ ní ìsìn wọ́n Básọ̀rún Àṣàmú ó ṣàtìlẹ́yìn fún wọn gbà. Àólẹ̀ ó jẹ Aláàfin Olúfì ó kúrò lọ́yọ̀ọ́ ni ló fi lọ tẹ gbọ̀ngàn ní gbọ̀ngàn fi ń jẹ́ gbọ̀ngàn Olúfì ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú lolúfì ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú lolúfì. Yàyà inú mi dùn ọmọ kékeré ni ṣùgbọ́n máa kẹ́kọ̀ọ́ nípa àtàn máa kẹ́kọ̀ọ́ ó rí i pé èèyàn ó tó nǹkan lẹ́yọ kọ̀ọ̀kan tí ó fi yé ni. èmi ò tí ì tó ọjọ́ orí rẹ tí mo ti ń sọ ìtàn ọmọ ọdún 13 ni mo wà tí mo ti mọ gbogbo ìtàn Ìbàdàn tí mo ka ìwé bàbá wa Ọba Akínyẹlé tó sì yé mi Isaac Akínyẹlé tí mo kà tó yé mi lọ́mọ ọdún 13. ìdí wá nù nígbà tí wọ́n wá níta ni ọ̀tá Aláàfin Àólẹ̀ tó fi dákọ baálẹ̀ Àpòmù lákọ̀ọ́kọ́ tí abálẹ̀ Àpòmù sá lọ sílé Ifẹ̀ lọ́dọ̀ Ọọ̀ni Akínmóyèrò tọ́ nílò ohun òtún ọgbà Aláàfin ní mọ̀ ń sọ̀rọ̀ wọ́n gbé orí rẹ̀ sínú igbá wọ́n gbé lọ bá àmọ́ ìjagun kò tẹ́ wọn lọ́rùn ta tún ni ọ̀tá yín ọwọ́ ààrẹ ti pé ẹni tó bá mi du oyè ọ̀tá mi ni ṣùgbọ́n ọmọ bàbá mi ni ẹ̀jẹ̀ Aláàfin jọ ni wọ́n kìí ṣe pé bàbá kan náà lọ́jọ́ bí wọn o ṣùgbọ́n bí Yorùbá ṣe máa ń lò ní ẹ̀jẹ̀ kan náà ni wọ́n torí Aláàfin Àjàgbó lọ pa wọ́n pọ̀ èèwọ̀ sì ni kò lè ní wọ́n lọ pa òun ó sì ti kú òun lù kò sí ẹ̀mọ́ná bí tọ́wà ńgbà náà wọn ègbúrò rẹ̀ ẹnìkan kò tí ì mọ ibi tó Olúfì fẹ́ sọlẹ̀ sí ó sì ń lu báríkèrè ìdò lọ
ṣùgbọ́n Àfọ̀njá Kakanfò tó ṣe àtìlẹ́yìn fún òun ló wá ọmọ lórí ẹ̀ṣọ́ mi báyìí ṣé èyí ṣe pé mo fẹ́ fi iná sórí òrùlé sùn kò lè nífẹ̀ẹ́ mi Àfọ̀njá lọ̀tá mi o èyí tó fa wàhálà mi sábàbí ìpìlẹ̀ làwọn èèyàn ò mọ̀ àwọn olè ń wòye pé Àfọ̀njá tí ó jẹ́ chief security òun iná ẹ̀wà ni lọ́sẹ̀ àtìlẹ́yìn kò ṣàtìlẹ́yìn fún mi ọ̀tọ̀ lẹ́yìn tó ṣàtìlẹ́yìn fún àmọ́ Ọlọ́run ní kó já mọ́ mi lọ́wọ́ àfi ká mo kú ò lọ́nà kẹ́lòmí ọ̀jẹ̀ Kakanfò ìní wọ́n ṣe ta Àfọ̀njá lọ sí Ìwéré kí wọ́n ṣe Àfọ̀njá nìkan Ìlàláàfin àwọn lè fẹ́ pa ọ fẹ́ pa Basọ̀run Àṣàmú ó sì fẹ́ pa Òòtá kí ló fà tí Àṣàmú Haúsá tó tọwá ta ọjà ìní wọ́n kẹ́rù rẹ̀ tí yóò wá sunkún lọ sáàfin gbé kábíyèsí ẹgbà mi àwọn èèyàn yìí náà wá ń tajà ní Kánò ìwọ tó nílẹ̀ Yorùbá kọ́ ní Ìlọrin sílẹ̀ Fúlàní ní Ìlọrin dọ̀lọ́ ní Kánò dọ̀lọ́ ọlọ́la tí wọ́n bá dákọ̀ Kánò ilẹ̀ Haúsá ni sọ ọgbọ́n kí wọ́n kọ Kánò kí wọ́n kọ ilẹ̀ Fúlàní sí rí bó ṣe jẹ́ pé Fúlàní ni ẹ́míà Kánò wọn ò lè pe Kánò ẹ gbìyànjú rẹ̀ kẹ́ sọ pé Kánò Fúlàní láǹdì ni ìjọ́lẹ̀ wọn pa gbogbo Fúlàní ti bẹ́ẹ̀ ìjọ́lẹ̀ lẹ́mọ̀ pa àwọn Haúsá Kánò bẹ́ẹ̀ fọwọ́ lẹ́rán ìjọ́lẹ̀ wọn mọ̀ pé ẹ ti gògèrè kọjá ewé tẹ̀sẹ̀ báwa ṣe ń nílẹ̀ Yorùbá lẹ́mọ̀ pé àwọn Haúsá burú Haúsá ilé Aláàfin lọ́wọ́ aṣòkun lọ́ba Haúsá ìṣòkun lọ́ba láàfin jàre nígbà òṣòkun lọ́ba láàfin Aláàfin wa pé Basọ̀run ní káwọn ọmọ rẹ̀ kó gbẹrù ẹ̀ sí wọn láwọn ọmọ rẹ̀ lọ́ fọjà jẹ wọ́n dá gbogbo ẹrù ẹ̀ padà àmọ́ kò wá sí Kùránì bẹ́ẹ̀ ó tó wá padà bàbá gbogbo ẹrù mi tí wọ́n kó mo lè yọ̀ǹda àmọ́ Kùránì lè yọ̀ǹda rẹ̀ tó rà àfà l'Haúsá yìí kí ló sì jẹ́ Kùránì ń gbà sí ní torí ìta ń sọ yìí o 17 ni o gbogbo ìtàn ẹ̀ parí ní 1796 Aláàfin àwọn lè jẹ ní 1789 ọdún méje ló lò ó sì wàjà ní 1796 wọ́n máa ọwọ́ ni wọ́n máa fi hàn Kùránì wàhálà tẹ́sí máa ṣe kí wọ́n tó rí pépà láti ilẹ̀ Egypt tí wọ́n ti máa mú pépà wá àwọn pépà igi àwọn igi tó máa fi ṣe pépà gbogbo bí ẹ ṣe máa ṣe ni làwọn ti ń lò lọ́jọ́jọ́ tó ti pẹ́ ìní kìí ṣe pé tá a ti ní píríntà ní ìsìn tí wọ́n ń tẹ̀ èmi náà lè tẹ̀ wọ́n ń tẹ Kùránì gbà mọ̀ gbọ́rọ̀ kan wọ́n ń tẹ Kùránì láti China ìjọ́ òní China bẹ̀rẹ̀ sí ní tẹ Kùránì gbogbo nǹkan tó bá ṣàtúwá wá ní ìsìn China ni wọ́n ń tẹ Kùránì ní Nàìjíríà wọ́n ń tẹ nìbàdàn wọ́n ń tẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń tẹ Kùránì lẹ́kọ̀ọ́ wọ́n ń tẹ Kùránì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n Kùránì àwọn tó mọ̀ lórí pọ̀ ló rẹpẹtẹ èmi náà ní ọmọ kódà Kọ̀ríbùmí Akíndọlá òun náà ó tún á Kùránì lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ rọ́ọ̀bì áfíṣùlì Kùránì ni ọmọ mi tí mo lọ parí Àlùkùránì lọ́mọ ọdún 8 á Kùránì sórí tí èsì pé kínní ní tí òkúrú jù ní ẹ tí ó kú parọ́ ní ọ̀sán pẹ́lẹ́ ní òun bẹ lọ́run tẹ́ bá wá mọ́tàlá gbogbo dábà fẹ́ lọ sí competition Àlùkùránì báyìí nígbà ó kéré tẹ́ bá ti rí ọkàn wọn máa balẹ̀ lára òde tọ́lọ̀ ń ṣe fẹ́mi nu inú wa lọ́wọ́ fi ń béèrè Basọ̀run lòun ò rí Aláàfin ní tọ́ọ̀ bá lè bá mi wá Àlùkùránì ẹ má bínú tọ́ọ̀ bá lè bá mi wá Kùránì yìí bàbá mi ó bá mi wá bàbá rí òwò ní ọgbà yín wá Àlùkùránì Aláàfin Ṣàngó ẹni Aláàfin Àwólẹ̀ ń sọ̀rọ̀ pa rẹ̀ mo rò pé bóyá kò ju ọjọ́ mélòó kan lọ àràdúgbàm ìfẹ́ pẹ́ lórí èyàn púpọ̀ àràkúnlé Basọ̀run nígbà tá àràkúnlé Basọ̀run Aare la fẹ́ ń pariwo fún wa yí pé ẹja bá wa dá sí stúdíò wa gbogbo àwọn àga wa tá à ń lò gbogbo ẹ̀mí mọ́ lọlẹ̀ ẹ̀fẹ́ wà láàmú tẹ́lẹ̀ òkè nínú ojúṣe gbogbo wa ni gbogbo àná láti mọ gbádùn à ń gbádùn tán yín o à ń gbádùn tán yín o ẹ̀yin náà ẹ̀ dá sí stúdíò tẹ́ bá fẹ́ pè mí tẹ́ bá fẹ́ dá sí stúdíò yẹn tán Yorùbá ẹ̀dá ẹ̀sẹ̀ tó lọ tán fáànù ni
+234 8023687432 torí bàtà bá bẹ̀rẹ̀ sí ní lo gbogbo àwọn kinní ariwo fáànù àwọn microphone tá à ń lò ó lágbára gidi gan ẹni ò tí ìjà máa lò ariwo fáànù yóò máa wọnú ẹ̀ gbogbo àwọn boom mic wa ìlànà ń bì àní tó jẹ́ wireless one ariwo rẹ̀ yóò máa wọnú ẹ̀ ìnira àfihàn láti ọ̀rá manage nítorí pé a fi ní èsì a fi ní gbogbo ẹ̀. bí ìtàn bó ṣe ń yàtọ̀ sí àlọ́nù àrá wá kun ilé Báṣọ̀run gbogbo ìlú bá ní àṣẹ bàbá wa Báṣọ̀run àṣọlé ní wà sáwọn wọn gbé Kùránì tẹ́ láwọn kọ́ làwọn gbé ìyún wá bí Báṣọ̀run nínú nítorí wà tá láàfin Àólẹ̀ tó ṣe àtìlẹ́yìn fún tó ipò lọ́yìn ẹ́ tí ọba fọwọ́ sí tí Báṣọ̀run ọba fọwọ́ sí Aláàfin kún ò lè jẹ́ ìtẹ́sẹ̀ nísìn àmọ́ lọ kóòtù àmúni nígbà ayé ti dayé ọ̀làjú Báṣọ̀run lè dẹ́ bá ti lọ mú Ìyájì tó bá ti lọ mẹ́nìkan bá Báṣọ̀run ọmọ oyè ní ọtán Báṣọ̀run ni gbogbo àwọn Ọ̀yọ́ mẹ́sìn mẹ́fẹ̀ẹ̀fà mẹ́sìn méje mẹ́fẹ̀ẹ̀fà yòókù méje ni wọ́n bẹ́ Báṣọ̀run Sàámù Àgbàakin Akínikú Alápinni àti Asípa ṣé mo rò pé ṣé mo ti pẹ Báṣọ̀run èkíní Sàámù èkejì Akínikú ẹ̀kẹta Alápinni ẹ̀kẹrin Àgbàakin Asípa ẹ má bínú ó kọ wọn mọ ẹ máa sápá mi lórí tí n bá fẹ́ tó gbà mí tí n bá fẹ́ tó gbà mí ẹ máa sápá mi lórí ẹ jẹ́ tó gbé Báṣọ̀run èkíní Asípa èkejì Akínikú ẹ̀kẹta Sàámù ẹ̀kẹrin Àgbàakin ẹ̀karùn-ún kí lorúkọ ẹ̀ Alápinni ó kù kan ẹran mi létí kan bẹ́ẹ̀ tí mi ò rántí ẹ̀rí kan èmi àtàgà mi náà lájọ́ ń bára wá fà ní èsì ó dàbí ẹ tó ṣe pé ọdọọdún tó bá ti kí lẹ́yìn ìgbà tá a máa ń lo awọ ni tó bá ti kí yídì ìtọ́lé ọdún yìí tó bá ti ju awọ sí èkérò tó bá ti jù sájà tó bá tó ti di yídì ọdún tí ń bọ̀ tó bá dé yídì ẹ̀ bá wà ní awọ ọmọ padà pé ọ̀jẹ̀jẹ̀ sọ̀rọ̀ rẹ látọdún kan ọwọ́ fẹ́ mú mi bẹ́ẹ̀ lónìí ṣùgbọ́n tí bá ń fawọ́ kírun dáadáa ẹ̀ rí yọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí rága mi ní ìsìn ṣùgbọ́n kìí ṣe wípé àgátà ń lò gbogbo ìkejì náà bóun náà ṣe ń ṣe nu iná ìná tó sọ pé ojúṣe gbogbo náà ni pé káwa náà bá wa dá sí i. ọ̀tá náà òun náà tún jẹ́ ọ̀tá látara ẹni tí Aláàfin Abíọ́dún Adégoolú fẹ́ pa àmọ́ tọ́wọ́ ló padà tó wá ń ba ìlú jẹ́ táwọn ìyàwó Aláàfin Abíọ́dún Adégoolú tẹ́ wá lọ pariwo báyìí pé tó bàbá o ṣebí ẹjogún ìyàwó ẹjogún gbogbo nǹkan Aláàfin ọ̀tá rẹ̀ gbọ́dọ̀ jọ́ta yín ìdí nù tó ṣe wípé àwọn méjèèjì ó fi pa ẹni ńgbà náà ọ̀tá náà di ọ̀tá rẹ̀ ìní wọ́n fi wá lọ lẹ́àsì pẹ̀lú Àfọ̀njá láti rẹ́yìn Aláàfin Àólẹ̀ láti rẹ́ ẹjẹ́ tó lo ẹ̀ ní àkún ní bínú ni kí la fẹ́ ṣe wọn ò fẹ́ ká parí ìtẹ̀kùn ságàlẹ̀ fẹ́ rán sí wa àátúgbé mi ojú òkú ní ti gbogbo wa àwọn ọmọ Yorùbá àwọn pariwo fún wa ẹ bá wa dá sí i ojúṣe gbogbo wa ni gbogbo tá a fẹ́ fi parí stúdíò wa yìí kò ju tẹ́nìkan lè gbé lẹ̀ lọ àti ìrọ̀bá wa kankan tí wọ́n ti bá wa dá sí stúdíò àti ìrọ̀bá wa bẹ́ẹ̀ sì ni gbogbo tá à ń ṣe fún ìran Yorùbá ni àti ìran tí ń bọ̀ lọ́la bá a ní ṣe rí nù ẹjẹ́ á tún gbọ́rọ̀ rẹ̀ díẹ̀ torí ó pọ̀ díẹ̀ náà wọ́n dàgbò ti fẹ́ tó ti jẹ ọba so tẹ́ bá máa sọ pé wọ́n ṣe kíní kan ọba aládélé ẹ̀kọ́ máa jẹ́ Ìlọrin rárá kó tó di pé wọ́n jẹ ọba Àfọ̀njá ṣéwálé kò sẹ́nìbọ̀dì tó ti jọba ńgbà yẹn kò sẹ́nìbọ̀dì tó ti jọba lẹ́yìn tí ẹ̀ kò gbọ́ dáadáa lẹ́yìn ìgbà tí ṣéwálé mi wá kún Àfọ̀njá lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ogun wọ́n lọ jagun kó tó di pé wọ́n dé ọ̀dọ̀ Àólẹ̀ ti ṣe kíni ó ti parẹ́ ó dẹ̀ ti ṣépè fún gbogbo Yorùbá fún gbogbo ọmọ Yorùbá pátá. Àólẹ̀ ò parẹ́ Báṣọ̀run Àṣàmú ló gbé gbà sọwọ́ sí i pé kó sígbà wò
wọ́n wà lẹ́yìn odi ìlú fún 42 days ọjọ́ 42. Aláàfin Àwọlẹ̀ ń pè wọ́n pé ẹ wá jábọ̀, wọ́n pàgọ́ sẹ́yìn odi ìlú, ẹ wọ̀lú wá, ẹ wá jábọ̀, ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ tó rọ̀rọ̀ yẹn pọ̀, ẹ lọ wò tà Àfọ̀njá gbogbo ẹ̀ mo ti sọ ń bẹ̀. Tí wọ́n fi gbégbá tó náà tó wá ti múra wọn lẹ̀ tó náà wọ́n gbégbá sọwọ́ sí òun náà gbáwò jáde, ó ṣépè fún wọn, ọ̀tàfà ọ̀fọ̀ àwo mọ́lẹ̀, igbá là ń so ẹnìkan èso àwo. Mo sọ gbogbo bọ́rọ̀ ṣe rí ńgbà náà, mo sọ ńgbà yẹn, ẹjá máa bàbọ̀, ẹjá máa gbọ́ lẹ́kṣọ̀ látẹnu ọ̀pẹ̀tàn ẹ̀yà gàmbá. ó lè ṣépè fún gbogbo ọmọ Yorùbá. Jẹ́ kí wá sọ fún ẹ, ṣé Wálímì yìí òun ló wá gba Ògbómọ̀ṣọ́ lẹ̀, àwọn ló gba Ìbàdàn lẹ̀, àwọn ló gba Ọ̀ṣun lẹ̀, ni wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tó já sí pé Aláàfin Ọ̀yọ́ nìkan ló kàn tó gbogbo ẹ̀ pátá. Ṣé Wálímì ló gbà lẹ̀, ló gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá, ló gba ilé ìtàfi kọ́. Ṣé Wálímì ló gba ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ ta ni? Ṣé Wálímì ló gba Ìbàdàn lẹ̀? A ní ta sọ pé kò mọ̀ tán. Gbogbo ìgbà tí wọ́n ń sọ ohun ètè Ìbàdàn gan, nígbà gbogbo ọ̀rọ̀ Àfọ̀njá Àfọ̀njá ṣẹlẹ̀, lẹ́yìn ìgbà tí wọ́n pa Àfọ̀njá tán, ẹ rí i pé mo sọ pé Olúyẹdùn àkọ́bí Àfọ̀njá òun ló jẹ baálẹ̀ Ìbàdàn sí kejì tí wọ́n pe oyè tiẹ̀ ní Kákàǹfò, lẹ́yìn Mọ́yẹ̀ Òkúnadé òun ló jẹ́ sí kejì. Ògbómọ̀ṣọ́ mà bá yín jagun rẹpẹtẹ, Tóyè jẹ Àkànní Alébíoṣù ọmọ bá yín jagun rẹpẹtẹ. Ṣé Wálímì o àbò rò pé ṣé Wálímì ló mú Islam wọlé Yorùbá? Ìwọ náà ti sọ ṣèbí nínú tírà bàbá wa Sheikh Adam, Sheikh Sásìlì Sambo mọ̀ fi ṣe wá sí i pé ṣé Wálímì ọba wa nílọrin pẹ̀lú àìmọ̀kan ọba àwọn àfáà lókè ṣúnà, olórí wọn gbà náà Ṣọlágbẹrú ni. Ṣé Ṣọlágbẹrú jẹ́ Fúlàní àbọ̀já Haúsá àbọ̀jẹ́ Gàmbàrí? Yorùbá ni. Nígbà wọn tó fẹ́ dàtọ̀ rú wọn sáfẹ́ gbà pé Yorùbá ni. ìran Bùrọ̀nù ni, ìran Bùrọ̀nù wo ni ṣéwù kú ọkọ nílùú rẹ̀ ni. Ìgbà kú ọjọ́ tó nílé kókó ni wọ́n máa ń kọ́. Nígbà ọjọ́ lọ́wọ́ bá Àfọ̀njá lọ́wọ́ fún nílẹ̀ lókè ṣúnà, ọ̀rẹ́ lòun àtàfọ̀njá, ó sì wà lára àwọn tó da Àfọ̀njá. Nígbà tó yẹ kó ran Àfọ̀njá lọ́wọ́, òun àtOníkòyí tí wọn ò dìde, àmọ́ ikú orí ibú náà Fúlàní ló pa àwọn méjèèjì. Fúlàní ló pa Oníkòyí Adégún, Fúlàní ló pa Ṣọlágbẹrú. Gbogbo àwọn èèyàn tí ń bẹ lókè ṣúnà wọ́n pa gbogbo àwọn àfáà rẹ̀ pátá láwọn olórí burúkú Fúlàní, gbogbo àwọn àfáà pìlẹ̀ wọ́n pa gbogbo wọn lókè ṣúnà ni. Àbí ṣérò ọmọ pa ọbọ ó ti bọ́ kójú Ṣọlágbẹrú ó tó là. Èmi mo sọ̀rọ̀ lọ́sẹ̀ tó lọ, ó wà lára àwọn ọ̀tún tí mo sọ lọ́sẹ̀ tó lọ, ó ti bọ́ kójú Ṣọlágbẹrú ó tó là. Pé kóhun ó sì mọ̀ kóhun ọ̀ràn Àfọ̀njá ọ̀rẹ́ òun àṣẹ táwọn Fúlàní fẹ́ ṣe tó sọ pọ́rọ́ ẹ̀sìn ni, ọmọ ìyá àwọn nínú ní sọmọ ìyá yín wo ni Fúlàní nínú ẹ̀sìn. Àlẹ́ mi máa ń sọ kèfèrí ẹni tí ń pabì fóòsà, olóṣòko, ońṣègbò, ológun, ọlọ́ya nílẹ̀ Yorùbá ọ̀sán ju Fúlàní mùsùlùmí lọ lọ́dọ̀ tèmi. Ìran mi nu bọ́lọ̀ ń bá ní kí n ṣe dáadáa sí mùsùlùmí ọmọ ìyá mi, ṣé mùsùlùmí Fúlàní wọ́n ń wí? Mùsùlùmí ọmọ ìyá mi ni. Ẹ sì lọ wo nínú ìgbà tọ́lọ́ ń sọ̀rọ̀ láìsà lè bí rọ̀, ẹ lọ wo bọ́lọ̀ ń ṣe tó kalẹ̀ fún wa. Rọ̀dọ̀rọ̀dọ̀ wo ni nínú Súrátù Bákọ́rà ìtọ́lọ́ ń pè ní bí rọ̀ fún wa, ẹ lọ wò. Ẹ wàá máa fọ̀rọ̀ ẹ̀sìn bo àwọn èèyàn lójú, ẹ máa fọ̀rọ̀. Kò sì sí nǹkan mí ìtẹ́ fẹ́ ṣe kí wọ́n sàlẹ̀ gbà pé Ìlọrin làáfà gbogbo ilẹ̀ Yorùbá. Ìjọ wo ni ìsìláàmù dé Ìlọrin? Ẹdẹ ti ń ṣe ìsìláàmù kánrin, Ìwó ti ń ṣe ìsìláàmù kánrin. 100 ọdún mẹ́ta tí mọ́sálásí ti wà ní Ọ̀yọ́ wọn ètè Ìlọrin. Aláàfin Agbólúajé mùsùlùmí Aláàfin Agbólúajé. Ọ̀yọ́ Àtìbà tòní mùsùlùmí l'Aláàfin Àtìbà. Ìdí inú tó ṣe pé báwọn ọmọ rẹ̀ ṣe ń jẹ́ tẹ̀léra wọn, gbogbo wọn ló kọ, ṣùgbọ́n ọkọ̀ Yorùbá la fi máa ń pè wọ́n, wọn èé gbé orúkọ ẹ̀sìn sórí. Iná la sì ń sọ fún wa nílẹ̀ Yorùbá kájọ orúkọ Yorùbá ọ̀bẹ̀sìn jẹ́. Ẹ máa gbá àfáà wa Bándélé, àfáà wa Lánàṣẹ̀, ṣégbà wọn ti ń pe bàbá wa Lánàṣẹ̀ ṣé wọn ò lóko wọn, ìyẹn wá ní wọn èé ṣe mùsùlùmí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ tẹ́ ẹ sì ń sọ àwọn ọmọ yín gan kìí ṣe orúkọ ìsìláàmù ọ̀pọ̀ ń bẹ. Ọ̀dà ẹ wá túmọ̀ Abubakar fún mi.
kìí ṣe irú tí kìíní wí o ti pèrè ní mọ̀mú Yorùbá tí ń sọ̀rọ̀ dandan tó ń tú ọkọ̀ Islam ní tùkùtù kéèyàn pèrè ní mọ̀mú kọ́ mọ̀mọ̀ tó máa síìsì kọ́ máa sọ̀rọ̀ dandan lẹ́nu ó sì pèrè rẹ̀ ní mọ̀mú. wọ́n fi fídíò kan àmì ọ̀nà ilé nígbà mo sọ́njọ́ sí pé kìí ṣe ìmọ̀mù Adó Èkìtì lólórí gbogbo ìmọ̀mù ilẹ̀ Yorùbá. mo ní ẹni kọ́dá akọ mọ́sálásí Jímọ̀ rẹ̀ tọ́jẹ́ ìmọ̀mù sí àbí mọ́sálásí Rátìbì ni wọ́n wá lọ kó tẹ́ǹtì ní báńkì ìrùn Jímọ̀ wájú táwọn nu ilé ẹ wá lọ ẹ̀yin náà ẹ lọ wo fídíò ẹgbẹ́ tẹ́ ẹ pè ní mọ̀mù Yorùbá yín ẹ wo bí ṣe ń kírun ẹ wo bí ṣe ń fa kéwú nífàkúfà táwọn ọmọ mi tí wọn ò lè kéwú bẹ́ẹ̀ ẹ wo bí ṣe ń kéwú kíkè kò sí tó burú ń bẹ orúkọ ànábì ń bẹ tàbá ní Muhammadu Korib ẹni tó súnmọ́ Ọlọ́run Muhammadu tó súnmọ́ Ọlọ́run irú ẹ̀ lórúkọ ọmọ mi. mo sì lọ́mọ tí ń jẹ́ Ali. àwọn orúkọ kan ń bẹ orúkọ tó jẹ́ orúkọ Arab àwọn orúkọ kan ń bẹ orúkọ ẹ̀sìn àwọn orúkọ most of orúkọ àwọn ànábì tá à ń jẹ́ alàjẹ́ oríkì ànábì à ń jẹ́ kò sí tó burú ń bẹ kò sì sí tó burú ń bí káwọ orúkọ mìíràn àwọn orúkọ bí àwọn ìlú mìíràn lára táwọn èèyàn ń jẹ́ irú ọ̀pọ̀lọpọ̀ wọn Gàsálí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan oríṣiríṣi àwọn okọ̀ bẹ́ẹ̀ tó wá táàjẹ́ orúkọ lágbáwá ń bẹ gbogbo ẹ̀ ló sì nítumọ̀ lọ́dọ̀ àwọn tó lo orúkọ ṣùgbọ́n kò wá sí láì fi mi pé kájọ orúkọ ti wá kò bẹ̀sìn jẹ́ Bándélé wọn àáfàá Bándélé èèyàn ní jẹ́ Bándélé sẹ́ńgbò tí wọ́n ń jẹ́ Bándélé wọn wá ní kì í ṣe mùsùlùmí ó dàbí ara àwọn ọ̀gá mi kan ní ẹnjìnìà Ọláolú George wíwẹ̀ bá ti gbé ẹnjìnìà Ọláolú George ọjọ́ ọkọ̀ Yorùbá ọmọ oko èyìnbó mọ́ ó sì kírun ju nǹkan míì lọ tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ rí ó pẹ́tẹ́délẹ̀ ní àfi George náà ló kọ́ bí èèbó ó sì kírun ju nǹkan míì lọ sẹ́yìn wá ní pé ẹnjìnìà Ọláolú George a sì jọ ṣiṣẹ́ ní Sóbì FM nílọrin náà tó ní ọmọ Ìbàdàn bíi ni ọmọ ilé ọlá sì ní pẹ̀lú ọmọ ilé ọlá ni ṣùgbọ́n láti wá da ìtàn rú pé Ìlọrin wọ́n ṣàfẹ́ gbà pé Ìlọrin ní Islam ti fọ́n sílẹ̀ Yorùbá irú ẹ̀ ní tí àfa àbò tó ń sọ pé bàbá wa ń lé àmì ipe bàbá wa Tajudeen Adabi lọ́kọ́ wọn ní kéwú Tajudeen Adabi lọ́kọ́ bàbá wa ń lé àmì ní kéwú ńgbà tó ọmọ tán bí Tajudeen Adabi àti bàbá wa ń lé àmì ṣèjọ jẹ́ ọ̀rẹ́jọ ni wọ́n Mọ́tàlá nílé tiwa bàbá wa Mọ́tàlá kẹta Tọ́ìrù Mọ́tàlá tí wọ́n kú ní ọdún 1958 òun lọ́kọ́ bàbá wa nílé àmì níwò mú àlẹ́ àmì àwọn ni wọ́n kọ́ wọn ní kéwú bàbá wa nílé àmì ni wọ́n wá kọ́ bàbá wa Báàkì ní kéwú Báàkì ìwò tí gbogbo ayé tó wá mọ̀ bí bàbá wa nílé àmì ṣe hàn bàbá wa nílé àmì jáde láyé ní ọdún 1985 àbí wọn ní ọdún 1920 wọ́n sì jáde láyé ní ọdún 1985 ọmọ kéwú wọn sì ni bàbá wa Báàkì ìwò bàbá àbùtó wà bàbá àfa àbùtó wà lọ sí wáàsí ní ìwé wọn sọ pé bàbá wa nílé àmì bàbá wa Tajudeen Adabi lọrin lọ́kọ́ wọn ní kéwú níbo mọ́ríkà tàlúmi tí bàbá mọ́ríkàsì tí bàbá wa sọ ilé kéwú tí wọ́n lágége iná ẹ̀ nílé ké bàbá wa nílé àmì tọrọ rẹ̀ tún làwọn àti bàbá wa Sheikh Adam wọ́n sì jọ pò nǹkan láàrin ara wọn ọ̀rọ̀ aláàfáà nù kọ̀ọ̀kan wá torí wọ́n jọ wà lábẹ́òkúta wọ́n tún jọ lọ sáà lábẹ́òkúta ni orin tí bàbá sì hun tí wọ́n fi kí bàbá wa àáfàá wọn bàbá wa Mọ́tàlá kẹta nígbà wọn jáde láyé wọ́n máa ń bẹ̀ mo ti sọ gbogbo yìí náà mo post ní last year ara àárọ̀ tí wọ́n máa ń pariwo ara àárọ̀ nù torí wọ́n tẹ́bẹ́sà àti rí nǹkan kan tó hàn tí àlùbáríkà ipò ẹ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wọ ètò àná ẹ lọ́wọ́ mo ti sọ lálẹ́ àná Mọ́tàlá ìlú mọ̀ bàbá wa Tọ́ìrù Mọ́tàlá kèé sì ṣe Fúlàní àwa ẹ̀ ṣe Fúlàní àwọn àfáà méjì ìnìpìlẹ̀ Mọ́tàlá ta kálukú wá sì mọ̀bí tá a ti wá nípìlẹ̀ Mọ́tàlá láwọn tó ṣe pé àfáà tí wọ́n wé láwà níwọ̀ Mọ́tàlá tẹ́sí jọjọ́ rẹ̀ bàbá wa Tọ́ìrù Mọ́líkì lórúkọ bàbá tiẹ̀ Mọ́líkì Òsẹ́nì ló bí Òsẹ́nì Bélò ló bí Bélò lọmọ Olúpọ̀nà la bí
Òsénì sí Òsénì lọ́wọ́ á kúrò lólúpọ̀nà lọ́wọ́ á wá sí Ìbàdàn. Olúpọ̀nà ìlú yẹn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ìwó, tẹ́ bá ti dé Ìwó Olúpọ̀nà àti Ìwó ibẹ̀ láṣẹ̀ṣẹ̀ jọba tó tó bá wọ́ gbàdé wọ́n jọ súnmọ́ra wọn pẹ́kípẹ́kí ni. Báálò bàbá rẹ̀ Òsénì sì ké lọ́dọ̀ bàbá rẹ̀ ní Olúpọ̀nà, ọmọ Lákàdì ni wọ́n lólúpọ̀nà. Báálò yìí Usmanu Brọ̀ọ̀nù ló kọ́ ní kéwú. Usmanu Brọ̀ọ̀nù kè tó ṣe Fúlàní ìjọ òní kí àwọn Fúlàní bẹ̀rẹ̀ kí mélòó làwọn Fúlàní mọ̀ níbo ìjọ tí ìsìláàmù ti ń jẹ́ ìsìláàmù ní Bọ̀ọ̀nù gbogbo ọ̀nà làwọn Fúlàní wá láti tẹ orí Bọ̀ọ̀nù bá Ọlọ́run ò gbà fún wọn. Àwọn Brọ̀ọ̀nù ló sì tàn máa wá ẹ lọ wo ìtàn. Brọ̀ọ̀nù la sì ti mú igbákejì Sẹ̀tìmà igbákejì ti Tinubu kìí ṣe Fúlàní kìí ṣe Haúsá Brọ̀ọ̀nù ni gbẹ́tẹ́ ẹ̀mọ́tàn Abbas yìí ṣe Fúlàní kìí ṣe Haúsá bẹ́rìbẹ́rì ni òun náà tán mọ́ wa. Gòbírí eléyìí náà ti pè rẹ̀ ń Gàmbàrí òun náà tán mọ́ wa. Mo ti sọ ìtàn ọ̀rọ̀ dọ́là ọ̀sẹ̀ àwọn Gàmbàrí wo lè kọ ìtàn àwọn Gòbírí kí wọ́n má fi ti Yorùbá sí. Bàbá wa tó sì kọ ìtàn Ìlọrin Johnny Sofa alájẹlẹ kejì mọ̀ èmi dọ́dọ̀ wọn ni mo lọ kí bàbá gẹ́gẹ́ bí àgbòpìtàn nílọrin. Bàbá wa Sáfì Jimba àwọn náà kọ tiwọn àmọ́ kékeré ni kò tó ti bàbá wa alájẹlẹ kejì mọ̀ ní Gàmbàrí nílọrin. Èmi máa ń kiri káàkiri mò ń wá tẹ̀yìn ní sẹ́mi tí mo fẹ́ ṣe láyé ju ìtàn lọ. Ìwà lọ́jẹ́ yí pé bàbá wa Báálò tá a làáfà rẹ̀ Báálò ọmọ Lákàdì ní lólúpọ̀nà Usmanu Brọ̀ọ̀nù lọ́kọ̀ ní kéwú. Olúpọ̀nà àti Ìwó Ìsìláàmù dẹ̀ ti pẹ́ ní Ìwó àwọn àáfà ńláńlá láwọn wá káàkiri àgbáyé wọn wá jókòó sí Ìwó nígbà tí wọn èyí tí ìgbúrò Ìsìláàmù nílọrin ní Ìsìláàmù ló ti wà ní Ìwó àbẹ́ láwọn Fúlàní lọ́kọ̀ wọn kí ó ní Ìwó. Ọba tí ó sì kọ́kọ́ gba Ìsìláàmù tààràtààrà tí ó fẹsẹ̀ Ìsìláàmù lọ́lẹ̀ táàrí tí ó yanjú Olúwo ni. Àwọn tí ń gba Ìsìláàmù wọ́n ń gba Ìsìláàmù ni ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ bíi tolúwo nígbà Olúwo tó gba Ìsìláàmù. Bélò lọ́wọ́ akọ́ ọmọ rẹ̀ ní kéwú fúnra rẹ̀ ló kọ́ Òsénì ní kéwú. Gbogbo wọn náà wọ́n ló kọ Yorùbá. Òsénì ìlọ́wọ́ wá sí Ìbàdàn. Òsénì ìlọ́wọ́ bí Máálíkì ìlọ́wọ́ bí Tọ́írù yìí ìní ìgbà òun àti Lánàṣẹ̀ ni wọ́n jọ lùgbà. Ẹ rí i pé nínú tí àti bàbá wa Sheikh Adam náà kọ nínú Islam fi Nàìjíríà wọ́n ní Lánàṣẹ̀ ní ọmọ wọ́n ní àfáà Mọ́tàlá Lánàṣẹ̀ lọ́kọ̀ àfáà Mọ́tàlá kejì ní Islam bẹ̀rẹ̀ lé Lánàṣẹ̀ àwọn Lánàṣẹ̀ gan wọn ò jiyàn rẹ̀. Ẹ lọ wo gbóòtàn táwọn Lánàṣẹ̀ bá kọ àti gbogbo àwọn wọn ò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi sọ wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n sọ yí pé bàbá àwọn o ìlọ́kọ̀ Mọ́tàlá ń kéwú. Lánàṣẹ̀ àkọ́kọ́ jagunjagun ni kìí ṣe àáfà ilé rẹ̀ sì ni wọ́n fi ẹni tó mú ẹ̀yìnbó Germany tó mú ẹ̀sìn Christianity wọ ilẹ̀ Ìbàdàn ilé rẹ̀ wọ́n fi wọ̀ sí tọ́rọ́ ó fẹ́ da káṣù àwọn àgbààgbà rú. Baálẹ̀ òye sílé ní bẹ́lẹ́ baálẹ̀ ìdí tó fi wá di Olúgbòde nu Ìbíkúnlé ní Balógun Ògúnmọ́lá ni Sùmánù wà bẹ́ẹ̀ Ọ̀ṣúndínà mùsùlùmí lòun ó wá lòun ò ní gbà wípé àwọn kírísítẹ́nì wọ́n máa báyé jẹ́ ni Ògúnmọ́lá wá ní òun ti dábẹ́kúta wọ́n ń bẹ lábẹ́kúta wọn ò bábi kankan jẹ́ wọn ò báyé jẹ́ òun sì ti rí wọn jáyé náà kódà fúnra Kúrúnmí lọ́lọ́ pé wọ́n wọ̀jáyé òun ń fi ọ̀rọ̀ ẹ̀sìn pé mùsùlùmí lòun kò fẹ́ kí wọ́n gbé kírísítẹ́nìtì wá ọ̀rọ̀ ẹ̀sìn ti wọ̀ sábà pé Kùránì ti sọ̀rọ̀ nípa àwọn Yahudi àti Nàsárà ọ̀rọ̀ ẹ̀sìn ti wọ̀ ọba tó bá wá rí báyìí á dá ifá ni kíláàsì á dá ifá wọn bá èyìnbó ẹjọ́kọ̀ tàtẹ̀yìn tẹ́ bá wá tẹ̀sí ògbìfọ̀ wọn bá pè fá wọn Ògúnmọ́lá sì pọ́n fá wọn bá dá fá wá tó dún babaláwo l'Ògúnmọ́lá ifá fọre ifá ni wọ́n gbà wọ́n láàyè ní wọ́n fi wá jẹ́ pé lé Lánàṣẹ̀ ara àwọn ìjòyè baálé òye sílé Olúgbòde tó jẹ́ jagunjagun ẹni wọ́n fi òyìnbó ìwọ̀ sí
òun náà láti sọ pé kẹ́ ẹ sọ́ra orí wá pélẹ̀ Yorùbá ilé ẹ̀wọ̀n fi òyìnbó tó mú Christianity ẹgbẹ́ ilé ibi tí ẹni tó mú Christianity ńgbà tó wọ̀ Ìbàdàn níbo ló balẹ̀ sí ilé àwọn àfáà lánàṣẹ̀ ni kìí ṣe tí ń bẹ nílànàṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ìyá bàbá tèmi o lọ́jà àgbo torọ́ mọ baálẹ̀ lọ́jà àgbo lèmi àti dí ìyá àti dí bàbá mi mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn ni mí ilé baálẹ̀ lọ́jà àgbo ni wọ́n fi ń pè mí lọ́mọ baálẹ̀ ilé baálẹ̀ lọ́jà àgbo ní ilé ìyá mi tí ò sì rújú sí ni Kàrímù sí lórúkọ bàbá ìyá mi lọ́jà àgbo nílé baálẹ̀ Kàrímù sí ni òun náà sì lẹ́gbọ̀n lọ́mọ ìyá ó ní náà fíìmù ìwọ̀n wá fi wọ̀ síbẹ̀ lánàṣẹ̀ ò torí ẹ̀ ṣe Christianity kò torí ẹ̀ ṣe ìsìlámù lánàṣẹ̀ lọ́wọ́ á bímọ ọmọ tí lánàṣẹ̀ wá bí lọ́wọ́ á bí Usmanu lánàṣẹ̀ ìta ń sọnù ẹ wo Ọ̀ṣúndínà tó yarí ń jọ́sí ẹni tẹ́ wá fi Christianity sílé rẹ̀ ẹni tẹ́ gbélé rẹ̀ lọ́gbàdúrẹ́jọ Christianity ìwá ni àìlè àfáà tó wá gbajúmọ̀ jù nìbàdàn lónìí ilé lánàṣẹ̀ wá gbajúmọ̀ jù nínú gbogbo ilé àfáà Ìbàdàn tá a bá ń dákọ̀ àwọn àfáà tó gbajúmọ̀ wọn ò lè rọ́ lé lánàṣẹ̀ tá a bá ń dákọ̀ àwọn àfáà ìpìlẹ̀ Ìbàdàn a mọ̀ wọ́n ṣùgbọ́n tá a bá ń dákọ̀ àwọn àfáà tó gbajúmọ̀ Ìbàdàn wọ́n mọ̀ dákọ̀ lánàṣẹ̀ mọ́ wọ́n mọ̀ dákọ̀ lánàṣẹ̀ Usman sì ni bàbá wa ń jẹ́ ọmọ lánàṣẹ̀ àkọ́kọ́ tó jẹ́ jagunjagun ni lánàṣẹ̀ yìí Usman ìwà ni àfáà àkọ́kọ́ òun àti bàbá wa Mọ́tàlá kẹta wọn jọ wájọ ló sáà bàbá wa Mọ́tàlá Táírù yìí bàbá tiẹ̀ Mọ́líkì lọ́kọ̀ ní kéwú Mọ́líkì tó ṣe tẹ̀fsírì gbogbo ọjà àbá fún 32 years tẹ̀fsírì àwẹ̀ tá ń ṣe láti ilẹ̀ Ìbàdàn tó fi dé Niger àti Delta Ìbàdàn wọn ti pilẹ̀ bàbá wa Abubakar alága ló pilẹ̀ rẹ̀ nígbà tí lọ Mẹ́kà tó lọ tí ọ̀dọ́hùn tí ò sì padà dé ni ló kó tẹ̀fsírì fún bàbá wa Mọ́líkì Mọ́tàlá yìí pé wá tẹ́nìkan bá ń tẹ àwọ̀ sórí omi tí ó sì ní ti ń yan náfìlà méjì tí ń sọ bá yàtọ̀ sí ti Kùránì tí mo kó lé yín lọ́wọ́ ẹ má tẹ̀lé gbogbo àwọn àfáà Ìbàdàn kọ̀ọ̀kan ń dà kọ̀ lu wọn àti ibi tí wọ́n ti gbé ìmọ̀ wọn wá kò sí kankan tó wá kéwú nílọrin nínú wọn gbogbo ilé àfáà àpilẹ̀ ẹ lọ́ọ́ mú wá kò sí kankan tó kéwú nílọrin. ìwánu Mọ́líkì ìlóbi tọ́ irú ló sì kọ́ ní kéwú torí nígbà náà gbogbo ilé àfáà kọ̀ọ̀kan wọ́n ń kọ́ ọmọ wọn ń kéwú ni Mọ́líkì tó bí Tọ́írù tọ́kọ́ Tọ́írù abu aya nínú mọ̀ bàbá wa Mustapha Sùgbùlù ti jáde láyé ni bàbá wọn lè ròyìn Tọ́írù bàbá ìsàlábòsí bàbá wa Mustapha Sùgbùlù wọ́n ròyìn bàbá wa Tọ́írù Mọ́tàlá èmi sì lọ bá wọn mo sì lọ ìtẹ́lẹ̀ mi ń gbé ní sọ̀rọ̀ ń jọ́nà lọ́rùn nígbà mo lọ bá wọn táwọn èèyàn béèrè pé tẹni mo ní mo fẹ́ kí wá kí bàbá wọn láti mo ní sọ fún wọn pé láti Mọ́tàlá ìjọ náà mo mọ̀ pé àwọn ọmọ ìdílé àfàmọ́ mọ́ra wọn mo wá inú yàrá ní orí òkè nílé dárúdáwà ní sọ̀rọ̀ èmi jókòó lahanatula alàlè kàṣíbìn mo jó bàbá wà lórí ibi ìtẹ́ báyìí tí wọ́n tẹ́ fún wọn tí mo jókòó tí mo kí wọn ni gbogbo àwọn bàbá wa ń kọ́ mo wá ń dákọ̀ àwọn tí bàbá wa tó wà láyé gbà náà fún wọn tí mo sì fi lọ tó jẹ́ pé èyí tí ń jẹ́ pé kí n rí bàbá lójúkojú kájọ jókòó iná ẹ̀nu bàbá wa Mustapha Sùgbùlù ọmọ kírun sí ni wọ́n ọmọ kí bàbá Sheikh Adam lágége ni wọ́n Adama pẹ̀lú mọ̀ àìsí fìlà fáfáà ni Adama pẹ̀lú mọ̀ kúlú Allahu kan fún bàbá Sheikh Adam bismillahir rahmanir rahim kúlú Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àbátọ́ sọ kí ó di ẹ̀kọ́ àtàkàrà fún gbogbo wálẹ̀ Yorùbá sì ni wọ́n ìwà ni ààbò tó wá sọ bàbá wa ń lé àmì ìtẹ́ wá fi wá sí Mọ́tàlá ń bàdàn wá kí ó sẹ́ẹ̀ ti gbàgbé pé ọmọ Olúpọ̀nà ìní bàbá wa Tọ́írù ìní bàbá tó bí bàbá rẹ̀ Òsénì Olúpọ̀nà ìlọmọ Olúpọ̀nà ni Lákàdì lólúpọ̀nà ìwà àtolúpọ̀nà wọ́n jọ súnmọ́ra wọn ìbátanjọ ni wọ́n ìdán fífi sọwọ́ sí Ìbàdàn kọ́ wá kí ó lọ́dọ̀ àfa rẹ̀ lọ́dọ̀ Tọ́írù ni
àfáà Tọ́hírù sì jáde láyé òun ló ṣe tẹ̀fsírì Ìbàdàn látọdún 1940 wọdún 1958 tẹ̀fsírì ọjà àbá tamọ́ sínú Ramadan 1958 wọ́n jáde láyé. tíra orin tí bàbá sì kọ bàbá wa lé amí mọ́ àlẹ́ amí tán fi kí bàbá wa Murtala ń bẹ. níbo làbù tó ti wá rí àfáà àbù tó ti wá rí tàkìtà tí wọ́n ń pa irọ́ tí wọ́n ń pa àmọ́ inú mi dùn bàbá wo Olúwo fèsì pé rárá o bàbá wa ń lé amí òkèwú bàbá wa ń lé amí òkèwú ní Ìlọrin o ọ̀dọ̀ bàbá wa ní Murtala lókè Adú wọn ti kéwú bàbá wo Olúwo gbé òkè Adú ní Murtala nílé tiwa ọmọ ni mo mọ̀ sọ pé Olúwo bàbá mi bàbá wo Olúwo wọ́n gbé òkè Adú ní Murtala àbí kíni tẹ́ fi ń pè mélòó náà tẹ̀ ní gbogbo òkè Adú sì wọ̀ nǹkan náà mélòó ní ìrìn òkè Adú sì wò mélòó ni tí ó bá sí ìdíwọ́ ọkọ̀ sọ́wọ́ 40 ìṣẹ́jú tí ò sí odò ọkọ̀ 40 ìṣẹ́jú níbi tẹ́ẹ̀sì ti lè rìn láàrin ilẹ̀ Ìbàdàn sígun kan tó lé wákàtí kan bẹ lórílẹ̀ Ìbàdàn rọ̀wù láwàá máa pa ìní pé ẹ mọ́ pàtàkì tàn ìtí ẹ bá sọ fún ọ ìtàn tó o mọ̀ wọ́n náà ń sọ assumption kò yé wọ̀ gan náà tó ń sọ ìtẹ̀sáfẹ́ sọ náà ni àáfàá Álímì ẹ tó wá ríbi tí ó parí ọ̀rọ̀ rẹ̀ sí ẹ máa wo nǹkan o. wọ́n tún wà yìí ṣé ẹ gbọ́ yẹ́nì pé kò ṣàfọ̀já ló tẹ̀lé lọ́mi ló kò ṣàfọ̀já àfọ̀já náà gbé yẹn ńlọrin àfọ̀já bá àwọn Fúlàní ìdá lọ ṣé kí wọ́n sọ fún ẹ Yorùbá ló ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin Fúlàní ló ní Ìlọrin jẹ́ kí sọ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ èdè tápà ọ̀pọ̀lọpọ̀ èdè ni wọ́n kóra wọn jọ pọ̀ nínú Ìlọrin ẹni kò lè kílèmù pé Yorùbá ò lè ẹ́fà jáde kó kílèmù pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Yorùbá ń jáde ìtàn sọ ẹ wá já lọ sínú ìwé àníṣẹ́rí ní táwọn òpònú ń sọ lòun ń gbọ́ àwọn dìdìrín afọ́fúngbẹ́mu kéèyàn ọmọ ní nílẹ̀ Yorùbá ìtàn nílùú tí bẹ láàrin gbùngbùn ilẹ̀ Yorùbá bíi kẹ́nìkan wá jáde ní ìsinmi kẹ́nìkan wá jáde kọ́ wá láti Èkìtì àbí kọ́ wá láti Oǹdó àbí kọ́ wá láti Èkó kọ́ wá ní àdúgbò kan nìbàdàn Ìbàdàn kọ́ ló ní Èkó ló ní sẹ́ni pé ó yẹ wọ́n gbé lọ sí àrùn wọn lọ tọ́jú rẹ̀. ní ojú ewé 15 ìwé yẹn ni mo gbé fọ́tò ẹ̀ǹbẹ̀ lẹ́yìn kínní yẹn ni mo ti fi hàn wáyé my life Sir Ahmadu Bello Sardauna of Sokoto ní ojú ewé 15 ìwé náà mo lè máa scan ẹ̀ péèjì yẹn àwa tá a bá fẹ́ kàn sí mi lórí WhatsApp máa fi ṣọwọ́ sí wa lórí +234 x0 23 68 74 32 máa fi ṣọwọ́ sí wa ẹ já lọ síbẹ̀ ní ojú ewé 15 ibi tí mo fẹ́ kà fún wa òun ní ìmọ̀ bóyá lè ríran rí ni ibi tí mo fẹ́ kà ẹ̀ ọ́ yẹ kẹ́ tá a bá lè rí àwa náà lè rí wò dáadáa ibi tí mo fẹ́ kà fún wa ni ká lè rí in 1817 a man called Àfọ̀njá was governor of Ilorin. Ní 1817 ọkùnrin kan tá à ń pè ní Àfọ̀njá òun ni alákòóso Ìlọrin. Ẹ máa gbọ́ o, ẹ máa dé. Then an important Yoruba town and part of domain of Aláàfin of Ọ̀yọ́. Ó sì jẹ́ ìlú pàtàkì. Ó jẹ́ ìlú pàtàkì nílẹ̀ Yorùbá tó sì ń bẹ ní abẹ́ Aláàfin Ọ̀yọ́. Sardauna ọmọ Sùmọ̀dánfódìò ló kọ́. Yàyà àtiwá àtàwọn ọ̀gá rẹ̀ ẹ lọ wáwé kan ọyẹ ẹ̀kọ́ ní Sókótó ẹ lọ sọ pé rán bàbá yín pa ẹ̀kọ́ ní Sókótó wọ́n ní dòmí Aláàfin ni ẹ̀kọ́ ní Sókótó kẹ́ ẹ ní rán bàbá yín pa ní page 15 ìní Koruju my life ọdún 1962 ìní Sardauna ìlọ́kọ ìwé ọdún 1962 ìní Sardauna kọ ìwé bó ṣe kọ́ nù lọ́wọ́ ní pé Àfọ̀njá mọ̀ he broke away from his master and declared himself independent pé ó sì ọgbìyẹ́ kò lára ọ̀gá rẹ̀ Aláàfin Ọ̀yọ́ ó sì lóun ọba Aláàfin Ọ̀yọ́ ṣe mọ́. ó kọ́ bẹ́ẹ̀ náà gbọ́ wá ìrànlọ́wọ́ ọkùnrin kan tá à ń pè ní láti ilẹ̀ Sókótó tá à ń pè ní Álímì
Saudana of Sokoto ìlọ́kọ́ àwọn Fúlàní mọ̀ ní Sokoto pé ilẹ̀ Yorùbá lè lọrin ọmọye máìlì tí ń bẹ ṣùgbọ́n aláàbọ̀ làákàyè ìlọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ tí yàyà gbọ́ lẹ́nu wọn ṣùgbọ́n ọmọdé lòun ìwọ náà wàá máa pera rẹ bọ̀ yí pé ọ̀dà o lóòótọ́ ni àgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ìbẹ́lẹ̀ àwọn ilẹ̀ kìíní náà ọ̀dọ̀ àwọn Èkìtì àwọn tápà ń bẹ́ẹ̀ nìbàdàn àgọ́ tápà ń bẹ nìbàdàn àwọn ìbìrà tá à ń pè ní gbìrà àwọn náà ń bẹ́ẹ̀ táwọn tiẹ̀ tó ní baálẹ̀ tiwọn yóò sọ pé àjọ nìbàdàn ni pé ilẹ̀ Yorùbá kọ́ nìbàdàn 80% Ìlọrin Yorùbá lónìí bí Ìgbò ṣe pọ̀ tó lẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ yìí náà ṣe làwọn Ìgbò náà fẹ́ máa ṣe pé Èkó ló master land kẹ́ ẹ pọ̀ sọ pé rárá bó ṣe wù kí black ó pọ̀ tó l'Amẹ́ríkà kí wọ́n pọ̀ tó ní Britain kì í ṣe lé bàbá wọn. ẹ̀ẹ́dẹ̀ claim ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá claim ẹ̀ kí ni evidence tẹ́ni ṣọba aládé jẹ́rí ni ọba aládé kọ̀ọ̀kan ò jẹ́rí lọ́rin lẹ́yìn ìgbà tí. ọmọ yìí kéré nígbà táwọn àgbàlagbà gan náà tó gbé náà dẹ̀nàdẹ́ náà làwọn ń wí wá lérú ọmọ eléyìí ọ sọ̀rọ̀ tí ó yé tí ó ní tó nǹkan sọ òye ọba aládé ọ̀jẹ́ ló gbómọ̀ṣọ́ ọba aládé kọ́ là ń jẹ nìbàdàn tẹ́lẹ̀ àmọ́yé àwọn ìlú bámbámbá tá àjọba aládé kì í ṣe pé tá a bá ti ń jọba aládé ni pé ìlú tá a bá ti jọba aládé rí o iná nìkan nílùú ilẹ̀ Yorùbá nǹkan àní mo ti sọ ti ìgbẹ́tì ṣé ìgbẹ́tì onígbẹ́tì tó wájà láláàfin lọ́ẹ̀sẹ̀ fún ládé sẹ́yìn wá sọ yí pé ìgbẹ́tì èsè ìlú ilẹ̀ Yorùbá ìyẹn kọ́ orí ta ló ní ilẹ̀ ta ló ní ilẹ̀ orí ilẹ̀ ìyàwó lọ́wà òun là ń sọ tí ò sì rújú old map ń bẹ gbogbo ẹ̀ mo ti kó hàn mo ṣàlàyé ibi tílẹ̀ Yorùbá dé a ní láti Ọ̀yọ́ ilé sí Ìlọrin ó jìnà láti jẹ́bà gan lásán jẹ́bà adébára ọba aládé ni wọ́n ń dé mbẹ̀ ọba aládé làwọn ní jẹ́bà ká tó wá sọ dé sàó ká tó wá sọ dé Ìlọrin 176 kìlómítà gbogbo tápà gòbírí gbogbo kìíní tó ń dákọ ọmọ ibi tí gbogbo wọn ti wá tẹ́ ti wá sí Ìlọrin. Àfọ̀njá kú Àfọ̀njá kọ̀ọ̀kan ṣé wàá lé ní òdarí Àfọ̀njá lẹ́yìn bàtà Àfọ̀njá kú. ṣe rí ibi tó sọ yìí àwọn èèyàn gbọ́ yé ṣé wàá lé ní ọ̀dàlẹ̀ Àfọ̀njá lóòótọ́ Àfọ̀njá ti ṣé wàá lé mi kú ṣáájú Àfọ̀njá ibi wọ́n da ìtàn rú ṣé wàá lé mi ó kú ṣáájú Àfọ̀njá Abdulsalami ilé òun àti Àfọ̀njá jọ lò ni wọ́n jọ wá parí sáà. tí Ṣéwù Álímì náà lọ àbúrò Ṣéwù Álímì tó ń jẹ́ Abdulsalam òun ni ó kọ́ jẹ ọba àkọ́kọ́ nílọrin. ṣe é gbọ́ yàyà yín Abdulsalami tó jábúrò kí ni Álímì Abdulsalami sábúrò Álímì ní àbí ọmọ Álímì tó sì tó lábúrò tó tún lọ́mọ mi ò Álímì tó lọ́mọ mi síta ẹgbẹ́ ìyẹn àfáà lọ́rin ọmọ ni Abdulsalami ni àbí àbúrò ọmọ ṣe o kọ̀ wá jọba emir ló jẹ kò sí ìfẹ́ gbọ́ fẹ́ emir bẹ̀rẹ̀ olórí wọ́n yàn gẹ́gẹ́ bí olórí òun ni ló fi bẹ̀rẹ̀ ọkọ̀ lẹ́tà sí Sókótó kí wọ́n tó sọ di emir abẹ́ ìgbà pé gbogbo wàsíkà ìní ń bẹ ni gbogbo lẹ́tà tọkọ bóun fẹ́ jẹ́ àti èsì tí wọ́n fún padà láti Sókótó pé ìní Ahmadu Bello òun ní gbogbo ẹ̀ níbẹ̀ wípé lẹ́tà yìí wá láti ọ̀dọ̀ Abdulsalami nílọrin nílẹ̀ Yorùbá wọ́n ń kọ orúkọ bíi tẹ́tí kọ́ lẹ́tà ilẹ̀ Yorùbá ní gbogbo lẹ́tà lọ wo gbogbo lẹ́tà tó kọ Sókótó àti èsì tí wọ́n fún nígbà tó fẹ́ jẹ emir ìrọ̀wò láàpá sẹ́rù pé gèsẹ́ yàrá ti ń béèrè ọ̀rọ̀ sọ́ọ̀mọ̀ pé gèsẹ́ ti ń bẹ gèsẹ́ ti lọrin àwọn Fúlàní ó wá lọ rà á gbogbo tí ń bẹ láìbírì wọ́n ń jóná ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa nílọrin wọ́n lọ sí London wọ́n wá ṣe photocopy ẹ̀ wọ́n mú ní London àbẹ́tọ̀lọ́jì tí ń bẹ London library
gẹ̀ẹ́sẹ̀tì táwọn òyìnbó ti ṣe iye tí ìdílé kọ̀ọ̀kan sọ ìrẹ́ máa ń pààlọ́ kò sí ládẹrin kò sí kinní kan wọ́n wá lọ ń kó sí àwọn ìran míì inú kí wọ́n mọ̀ wá mọ̀ lọ kí wọ́n láti lè máa ṣègbè àtàwọn náà tẹ́lẹ̀ àwọn ń wojú rẹ̀ ẹ́míà ẹ̀wájọ́ ń sòsì bí ẹran aṣẹ́wó ọ̀rọ̀ ta la bá pòṣé sí bí ọba ṣòlóòsì tó ń sòsì bí iṣẹ́ inú àlọ́ nì wọ́n ti ń gbé sọmọ kékeré inú ìtàn sì yàtọ̀ sáàlọ́ nígbà tó tiẹ̀ ṣe bàbá wa gan àfọ́ àwa mudiru mẹ́ríkàs tí wọ́n jáde Sheikh Habib Lai tí wọ́n sọ̀rọ̀ mo mẹ́rin wá ní rẹpẹtẹ àtòkàtíà bàbá wọn fún wọn ọ̀dà ìwọ Yahya Gambari ṣé bàbá Sheikh Adam ń parọ́ ṣé bàbá wa Mustapha Sugululu ń parọ́ ẹ mọ̀ gbọ́ tí àtàwọn Fúlàní bá kọ àtàwọn ẹrú Fúlàní ojúlówó tíra irú tí bàbá Sheikh Adam bá sọ lóòótọ́ kò ṣe sí kúkú díẹ̀ kùdí ọmọ wà bẹ́ẹ̀ tí Sheikh Adam bá ń parọ́ Sardauna òun náà tó ń parọ́ ìwéré o my life Sir Ahmadu Bello Sardauna of Sokoto ẹjẹ́ ń jẹ́ kẹrí Sardauna mu sẹ́tìrì my life lójú ewé kẹẹ̀ẹ́dógún so mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin wa mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa ẹ ti mọ̀ báyìí fẹ́ lò ju wákàtí kan lọ a sì ń pè wá ẹ jẹ́ àṣẹ àtìlẹ́yìn fún stúdíò Ìtàn Yorùbá ẹ rí i pé àga méjìlá lò bá a ṣe ń bákan jàlá bákan yí ìní ẹ rí i pé síbẹ̀ náà kò ṣeré mọ̀ pé àwọn kìnìún yẹn ó ti ń wík pẹ̀lú ògo Ọlọ́run ojúṣe gbogbo wa ni ìdí nìta fi gbé Ìtàn Yorùbá kalẹ̀ torí nígbà tí wọ́n bá ń pa àlọ́ ká lè jáde ká sì máa fojú lówó tàn án ẹ rí i pé mò ń bá ìtàn ogún ọdún mẹ́rìnlélógójì bọ̀ apá kìíní apá kejì apá kẹta gbogbo tá a fẹ́ sọ náà ni wọ́n wá máa wá ìtàn rádaràda láti dálẹ̀ Yorùbá rú. mo wá sọ mbẹ̀ yìí pé ká má bàgbà jẹ́ bóyá yọ ọkàn ni lọ́la olóyè Sunday Igboho wà lára àwọn tó ṣe àtìlẹyìn fún Yahya Gambari nígbà tí ń bú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá tí ń ṣe gbogbo ẹ̀ ilé olóyè Sunday Igboho ló wà nígbà tí ń ṣe gbogbo ẹ̀ làwọn máa ń gbà náà gbọ́n àbá wọn dá sí mọ́ pé rajárajọ́ ọ̀rà dùgbò lógi iná ẹni tí wọ́n á sọ fún yín ní ìsinyìí o èyí tẹ́ jà fúnlẹ̀ Yorùbá pé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá o ọmọ yín tẹ́ gbẹ́lẹ́ yín nìyí o ló ti fi ń bù yín jẹ nígbà tí ń da gbogbo ilẹ̀ Yorùbá láàmú gbà náà lọ́mọ yìí ó wà olóyè Sunday Igboho wà lára àwọn tó ń dáàbò bò àti Saheed Shittu yọmọ ni wọ́n máa kó bò wọ́n máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ogun ní í sí nímú èpè kì í sí nípa tí nǹkan èèyàn bá ń dàrú tọ́rọ̀ èèyàn bá ń dàrú ẹja kéèsì ra rẹ̀ àwọn bàbá yìí ṣòro rí fín ilẹ̀ Yorùbá sì ṣòro gbàbọ̀dẹ̀ inú àbẹ́lẹ̀ ẹ̀mọ́ ń gbà náà ilé bí fi máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀yìn rí ń ta kọ́ni tí ń ṣẹlẹ̀ àwárí inú ilé àmọ́ ibi tí nǹkan ń lọ àbọ̀rọ̀ tó fún làákàyè tó ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orílẹ̀-èdè wa ò ní bàjẹ́ a bọ́ lóko ẹrú lọ́jọ́ kan a sì gba ilẹ̀ olómìnira Yorùbá nation wa pẹ̀lú ògo Ọlọ́run a bọ́ lọ́wọ́ àwọn Fúlàní amúnisìn tí wọ́n fẹ́ sọ gbogbo ọmọ Yorùbá di ẹrú wọn torí náà ẹ jẹ́ ká kíyèsára tí a bá ń gbé ìgbékúgbé wá tá a bá fẹ́ máa gba àwọn ọ́díò ìtàn àbábá ní ìbéèrè àbí a fẹ́ ṣe àtìlẹyìn fún stúdíò Ìtàn Yorùbá ẹ lè pè mí sórí +23480287432 kò ju tẹ́nìkan péré lè ṣe lọ èlò Ọlọ́run kí ọ bọ́ bá gbé 5 million naira lẹ̀ àfi ṣe nǹkan kan tá a fẹ́ ná lórí ilẹ̀ Yorùbá yìí ni a fẹ́ máa káwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ rí i pé mò ń pariwo tí mo fi ń pariwo ni pé àwọn ọmọ a gbọ́dọ̀ níbi láti máa pa àwọn ọmọ ilé ẹ̀kọ́ ọ̀tàn yàtọ̀ sí ìtìjọba ti dá padà láwọn ọ̀tàn tó jójú lówó torí rádaràdá báyìí náà ni tó títí ìgbà tá a tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ní sọ fún ayé pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé èkó dúró ire o. Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye mú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóye èyí tó tọ́ sí ẹ Aare òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn.
kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ ọ̀run olóyè Laji Abbas ìwọ pápá ìwọ nà àsọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀wù ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́.